ṣe jẹ́jẹ́ torí ilé ayé yìí gba jẹ́jẹ́. Ṣe jẹ́jẹ́ torí ilé ayé yìí gba jẹ́jẹ́. Ṣe jẹ́jẹ́ torí ilé ayé yìí gba jẹ́jẹ́. Ayé ò le, ẹ̀yin lẹ mú le. Kóòdù láyé, kí ló need. Kó kàn débẹ̀, kó kàn sí, kó dẹ̀ wọlé, kó dẹ̀ má ṣe fàájì ẹ̀ lọ. Kí ìyẹn lẹ́yìn ò wá tẹ́lọ rẹ̀bẹ̀tẹ̀ sójú kan tẹ́lọ rẹpẹtẹ. Ẹ ò dọ́. Ọba àgbáyé wọlé, ẹ máa double tap. Ìwọ tí ìyẹ́ bá ti kú, torí ẹ bá ti kú, tí ìyẹ́ bá ti dípẹ̀tà. Ìwọ sáà máa wá sórí life Ọba Solomon 24 hours. Ìyẹ́ á máa sí. Kọ́kọ́rọ́ àgádágodo tí àwọn ayé ti fi ti orí ẹ̀ ó máa tú tipátipá. Ṣùgbọ́n ìwọ tó bá sọ wípé wèrè wo ló ń sọ̀rọ̀, who is that Ọba Solomon? Olùgbàdì ayé finally. Díẹ̀ ló pè ní. Nǹkan tó wà níbí. Nǹkan tó wà níbí. Nǹkan tó wà níbí. Ó lè sọ ẹ́ dèèyàn pàtàkì, ó dẹ̀ lè sọ ẹ́ dolórí bú. Nǹkan méjì ló wà níbí. Nǹkan tó lè sọ ẹ́ dolórí bú wà níbí. Nǹkan tó lè sọ ẹ́ dènìyàn gidi wà níbí. Ilé tó bá wá ló máa gbà. Ilé tó bá wá ló máa rí gbà. Tó bá wá ilé tó lè ṣe láǹfààní wá rí. Tó bá wá ilé tó lè sọ ẹ́ dórí bú wá, ó máa rí. Kò sí èdè tó wá tí ò ní rí. Èmi náà pè ní Ọba Solomoni, ọba àgbáyé worldwide. Tí ò gbọdọ̀ pé méjì ní gbogbo ayé. Ó di after 1000 years kẹtùrí rú àwa. Bẹ́ẹ̀ni, ìbùkún ni fún ẹ̀yin generation tẹ́ ní àǹfààní láti rí Ọba Solomoni lójúkojú. Àwọn generation tó ń bọ̀ lẹ́yìn yín, nígbà tó ń bá wo àwọn fídíò tá a ṣe, wọ́n á ní ó dùn mí pé mi ò bá mà ní láyé. They will like to see King Solomon. But ẹ̀yin tẹ́ wà níbẹ̀ iṣẹ́ mọ́ yìí. Adéjọkẹ́ 30 400 31 258 First Bank l'account number mi. Tẹ 1 million naira síbẹ̀. 30 400 31 258 First Bank. Account number mi. Ilé ayé yìí kọ́kọ́rọ́ nìkan ló need. Ayé ò gba kólekóle. Ó dá kí ènìyàn ṣiṣẹ́. Ṣùgbọ́n gbogbo iṣẹ́ tí ó ń ṣe kí o lè rí oúnjẹ jẹ kó tó di wípé ògo ẹ máa dé ni. Ṣùgbọ́n láti wọnú ògo kọ́kọ́rọ́ ló need. Tó bá ti wọnú ẹ̀, ọ̀rọ̀ máa ṣe jẹ́jẹ́ nínú ayé. Tó bá ti kọjá àyè ẹ ò ní problem. Ilé ayé fẹ̀ ó dẹ̀ ní kọ̀lọ̀kọ̀lọ̀ nínú. Ilé ayé fẹ̀ ó dẹ̀ há. Ilé ayé há ó dẹ̀ fẹ̀. Ó fẹ̀ fún àwọn tó bá ní kọ́kọ́rọ́, ó há fún àwọn tí ò ní kọ́kọ́rọ́. Ìjẹ́ ìwọ ní kọ́kọ́rọ́ ilé ayé lọ́wọ́? Kí ni kọ́kọ́rọ́ ilé ayé? Èyí ni ọgbọ́n. Nígbà tí àwọn olóyìnbó wá sọ̀rọ̀, wọ́n ní knowledge is power. Knowledge is authority. Knowledge is power. Kò sí nǹkan tí o lè fi knowledge ṣe. But use your knowledge in a good way. Don't use it in a bad way. Use your knowledge, use it in a bad way. That is life. Ẹ kálẹ́ sà. Ẹ pin mo lè get ẹ bẹ́ẹ̀. Mo ní ṣé 1 million ní láti fi gba kọ́kọ́rọ́ cause lecture yín yẹn ó ń wọ orí mi. Kọ́kọ́rọ́ ilé ayé ò ní ìdí owó. Èèyàn kò farabalẹ̀ ló ní ìdí. Wow. Tábà ti ń sọ lọ, ibi tí kọ́kọ́rọ́ yẹn wà lélẹ́yìí o. Tábà ti ń sọ lọ, a máa sọ ọ̀rọ̀ rádaràda bí 1 million. A máa wá ju reality ẹyọ kan sí láàárín. Wow.
ọ̀rọ̀ rẹ̀ àwọn rẹ̀ dàbí 1 million reality ẹ̀yọ̀ kan. That's reality a ẹyọ good kan teaching. tó àwọn tó bá wá gíráàpù reality yẹn àwọn yẹn ló wá sórí rẹ jù àwọn tó bá wá gíráàpù 1 million word yẹn kàkàkàkàkà bó wá Solomon you are too funny you are do this àwọn ló wá sórí rẹ níbí That's true. rédíò bá wá síbi so reality ẹyọ kan tá a máa jù sí láàárín yẹn tó bá ti gíráàpù ẹ má fi ṣeré torí o ò lè rówó fi rà á. Even ọ̀rẹ́ mi kan tó wà ń bíbá ìtajọ wa sọ pé ọba Solomon is very intelligent o pé àwọn èèyàn kan kì í pick nǹkan tẹ́ bá ń sọ ni like wọn kì í pick wisdom tó wà nínú ọ̀rọ̀ yín ṣe get. òkò tó di pa máa sọ̀rọ̀ bo owó yẹn mọ́lẹ̀ ṣé kí n máa pàkán nàmbà. ọba epin ní 1 million ti pọ̀ ju wọn ti fẹ́ rí ọba. mi ò ní kó san 1 million mú kan I'm a sọ pé 1 student million fa. oye tágbára yín bá gbé ní ìbáà jẹ́ 1,000 kan máa gbà. Okay àti mo rí 1 million ẹ̀rù ti bà mí pé 1 million báwo. ṣé kí n máa pè lẹ́nu ní 3,400 31,258 first bank. mo wà níbi iṣẹ́ mo ò ní small phone tí mo lè fi copy ẹ̀. ó yá ẹnìkan bá mi kọ sí comment section kó screenshot ṣe 3,400 ok 100 ní Adéjọkẹ́ ó dẹ̀ gbé any amount lẹ pé o. any amount mi ò kì í kọ́wọ́ kẹ́. Ok kò sí problem. Adéjọkẹ́ so wọ́n máa send ẹ̀ sí DM yìí. Alright, no problem. ìlú wo lẹ́yìn tí ń sọ̀rọ̀. mo wà ní UK. ṣé ẹ wà okay ní UK tẹ́ wà yẹn ṣá. àwa okay o. ẹ wà ní UK. àwa UK àwa okay. ẹ máa padà bọ̀ Nàìjíríà náà kì í ṣe dandan. irọ́ ń fẹ́ kẹ́ wá bá mi lò àwọn èèyàn kó yín jẹ gọ́ọ̀sì báyìí. ọba Solomon ò kì í travel. But why you said it the other time why you say you travel. oògùn ni oògùn tí mo ṣe ni o gbọ́dọ̀ wẹrù kúrò. That's a big guy. ẹ̀rí ìyàwó ẹ̀rí òbò pupa tọ́lọ̀ ń pèsè fún mi. Oh, she's so cute. The most what? She's actually beautiful, no lie. The most beautiful woman kò sí obìnrin tó fún ìpè. Wow. bàbá wa sọ̀rọ̀ nípa beauty kì í ṣe ti ẹwà nìkan o ó ní ẹwà ó níwà ó lówó kì í ṣe àwọn obìnrin wọ́n ní ẹwà tó ń nídìí òfò tó ń lẹ́yìn òfò tó wọ́n lówó lọ́wọ́ gbogbo nǹkan làwọn eléyìí ní. ọba o. olúwa ṣeun. olórí tó sí wà love you so. I love you ọba mi. bó ṣe dán bẹ́ẹ̀ tó wẹ̀ ní méjì ọlọ́run ajẹ́ ká tó yín o. àmì o. ọba mi. mo ti sórí rẹ má dá àwọn ẹlẹ́gbàá tó kù má dá wọn má ràn wọn. so àkànnì ọba yẹn ti wà ní díẹ̀ wí ọba yẹn kọ́kọ́ wait and then. Sure, Sister Adéjọkẹ́, thank you. God bless you. lórí Adéjọkẹ́ yìí gbogbo ayé máa kẹ́ lọ́dún rẹ̀. Àmín 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 àṣẹ. bí ó fẹ́ kẹ́ ọba àgbáyé gbogbo ayé gbọ́dọ̀ kọ́. Bẹ́ẹ̀. wọ́n fa ẹnu kẹ́ wọ́n fowó kẹ́ wọ́n fa àlàáfíà kẹ́. àṣẹ. torí kò tiẹ̀ rò nínú ẹ̀rú gbogbo fún ọba Solomon lówó ní kò kàn tiẹ̀ rò lásán yẹn gbogbo ayé gbọ́dọ̀ kẹ́ lọ́dún. àṣẹ àṣẹ. bó ṣe rí gàgà. ìmọ̀lẹ̀ Olúwa tàn ó tán sí ní ayé mi. jẹ́ kí n kọrin fún ìyàwó mi lálẹ́ yìí. Dídí Goskin orúkọ yìí àlè rí lè fún mi lórúkọ Yorùbá tẹ́ni. Adétutù. Adétutù yéé Adétutù. ọmọ tó yọ sí. mo ti ń kọrin lọ ẹbí tó lọ tánpà orin holy center ọ̀fẹ́. èdè kí sì mo ti fẹ́ lò. Adétutù osh Adétutù baby Goskin ayọ̀ mi
ìdùnnú mi afọ́nbẹ́pọ̀ rẹ̀ afọ́nbẹ́pọ̀ rẹ̀ Yeah. àdètú olólùfẹ́ mi. Baby ghost think I love you. I love you Mo too. nífẹ̀ẹ́ títí ọjọ́ ayé mi. Baby ghost think I love you. Adétutù mo nífẹ̀ẹ́ o. Adétutù ayọ̀ mi. Ẹni bí ọkàn mi. Ẹni bí ọkàn mi. Adétutù mo nífẹ̀ẹ́ o. Adétutù ayọ̀ mi pọ̀ o. Adétutù I love you so much. Thank you, Ọba. Gbogbo àwọn tó wà ní comment section, àwọn ràn yín níṣẹ́ kẹ́ má lórí obìnrin ni. Ta ló ràn yín níṣẹ́? Who sent you? Especially Mati. Ó kọ orúkọ mi fully out. Wetin concern you? Matt, mo sọ fún ẹ pé má lórí obìnrin ni. Do I send you? Orí pọ̀ o. Orí obìnrin làwọn gbé wáyé o. Ọlọ́run. Ẹ má jowó àwa o. I don't know why. I just love you. I can't sleep because of your love. I don't know why. When I'm moving, I'm thinking about baby ghosting. When I'm sitting down, I'm thinking about Adetutu. When I'm sleeping, I'm dreaming about you. Why? I don't know why. Can you tell me why I love you? Oh God. Oh God, man. Ìfẹ́ ló pàdé. Oh, ìfẹ́ pàdé ìfẹ́. Ìfẹ́ kọlù ìfẹ́. Ìfẹ́ lásìdẹ̀ntì ìfẹ́. Pọ́lísì. Aramada. Ìfẹ́ pàdé ìfẹ́. Oh God, man. Ìfẹ́ méjì ìfẹ́. Ìfẹ́ ìfẹ́. It's very good. Ìfẹ́ pàdé ìfẹ́. Wow. Ọba mi. Ìyá wèrè. Ẹjọ́ má dá yẹn nílò. Ọpẹ́ Ifá Adé Ògo. Thank you very much for what you tell us. Ẹ má dá wọn lò. Jealous. Ẹyin body center kí ló ti ṣe fẹ́ nìyí. Ẹ má bínú. Ní ká máa wò ó níra. Ẹ filẹ̀. Ọlọ́run jẹ́ kẹ́ni wọ́n pa wọ́n. Ó yẹ kí n sọ̀rọ̀ kan sínú ayé ẹ̀ tó máa fi mọ̀ wípé àwọn tó bá ti léyìn òkè báyìí wọn ò kí ń bá wọn sọ. Ẹ má dáhùn. Ọba, what is the key of long-lasting relationship? The key of long-lasting relationship, you need to start your relationship with truth and reality. Not with money. Not with fake love. Not with beauty. Not with handsome. You need to start your relationship with reality. You need to build a top of truth. Hello ọkọ mi, hello boyfriend mi, nǹkan báyìí mi ò lè gbà. Mo máa ń dúró dáadáa. Èmi ò lẹ́nu okùn, àjẹ́ kó mà. Ṣé rí mentality wípé tí bá sọ pé mo ń dé kó máa sọ pé mo olóṣù mi ní. Irú ọkùnrin bí ẹni tí kò understand fi irú ẹ̀ sílẹ̀ má fẹ́. Tí mo bá express ara fún ọkùnrin gbogbo this is who you are. Tó bá fi mọ̀ọ́kì ẹ àbí ó fi sọ̀rọ̀ òdì sí ẹ ẹni náà lọ́pọ̀lọpọ̀ kò sẹ́ni tó lè fẹ́. Ọba sọ pé voice yín ò clear dáadáa. Can you hear me now? Sẹ́yìn gbọ́ mi. Yeah, ó wà better nísìnyí. So this life
kò sí ẹ̀dá tó wà láyé tó ní past gbogbo apáta la ní past bíbélì wa sọ wípé òun àtijọ́ ti kọjá lọ so ẹni ọkùnrin tó bá ti sọ feelings ẹ fún tó ti sọ fún ẹ pé olóṣì ni ẹ aláṣẹ́wó ni ẹ kì í sọkùnrin tó lè fẹ́ èyí tó bá fẹ́ sílé tó bá ní any mistake ó máa tú àṣírí ẹ̀ síta ni ó lè lówó ó lè ní anything but tó jẹ́ ẹni tí ọpọlọ ẹ̀ kúrú don marry ẹni tó rí ọba pé má fẹ́ ó bá dẹ̀ jẹ́ pé obìnrin náà ló sọ kíní ẹ̀ fún wípé bí mo ṣe wà yìí o èmi máa ń dóòbò gan o mi ò lè tuntun náà ó ti wà nínú blood mi tóbìnrin bá gbà fún ẹ bẹ́ẹ̀ ẹ̀fẹ̀ rẹ̀ tó bá sọ pé wọn ò lè ṣe sílẹ̀ don't lay your relationship on top of lie your relationship will lie if you lay your relationship on top of lie your relationship will lie that is the truth. Any question again? You can write your question on the comment section. Wow. Do you have any question? Good evening, sir. How are you? I'm fine. Good evening, ma'am. Babe Godson. Good evening. Good evening. You can say, lady, to the phone, lady. No. Are Ciao. you fine or not? Ẹgbọ́n ṣe ilé afẹ́fẹ́. Ọba ìkàlẹ̀ sà. Ẹ̀yin lèmi sọ pé mo fẹ́ fẹ́ àbí? Bẹ́ẹ̀ ni, ọba. Mo fẹ́ kó dáhùn fún ara ẹ̀. Are you the one? Yes, sir. Good evening, ma'am. Good Ṣé evening. òfin tí mo sọ fún ilẹ̀ tẹ̀lé àbẹ̀tí ṣe ti ní? Ṣé kí ni? Òfin tí mo kà fún yín kan tí mo ní kẹ́ máa ṣe sí òun lẹ́yìn sí àbẹ̀tí ṣe ti ní. Mo ń ṣe sà. Níjọ́ wo? Mo ṣì mẹ́sẹ̀gì ilé mi náà. Kì í ṣe mi. Bí àwọn àlùjọ náà lọ mẹ́sẹ̀gì kan sí ìgbésẹ̀ kan. Tí orí bẹ́ẹ̀ ṣe wù mí, I'm a straightforward man. When I'm going, ìgbín ni ìgbín. Bí bá ti ń ràn lọ tí kọ̀ọ̀kan bá tán pa ẹ̀, mo máa ń rà padà. Àṣùwà, I love you so much. Ó dẹ̀ níbi tí mo fi láì fi ẹ̀. Kì í ṣe pé ti bíìtì. Kì í ṣe pé ti bíìtì. Ó ní ìgbẹ́kẹ̀ tó mo rí náírà. Bọ̀ tí bá fún ẹ ní instruction, mo fi ilé fa ẹ létí. Tí bá fún ẹ ní instruction, tí o bá ti ń yà kú lórí instruction yẹn, a máa jà. Ẹ má bínú sà. So don't try it again. If you want to mingle with King Solomon, your yes must be yes, your no must be no. Ìwọ́n tí bá lọ tó ní òsè ní òsè. Ìjọba bá sọ pé mo fẹ́ ṣe náà ni. Kí ló ṣe àyà? Ẹ má bínú sà. God bless you. I love you. I love you too. You are welcome. So, baby Godson, ìyàwó ẹ̀ Mo gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Ẹ ṣé máa. From day one I fall in love with her. Thank you, ma'am. àwọn ọmọ tí ò bá ti lógo mi ò fẹ́ rí wọn lẹ́gbẹ̀ẹ́. Àwọn kan wà, àwọn obìnrin kan wà, tí owó tọ́jú wọn. Wàá rí owó ẹ̀ padà lọ fún wọn ni. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn obìnrin tó wà tó bá fowó tọ́jú wọn, wọ́n máa tálákà sí i. Irú àwọn obìnrin mi ti bá wọn méjì. That is King Solomon for you. I do something with you. I don't do something without knowing. So that is the King Solomon for you. Ìmọ̀lẹ̀ Olúwa tàn ó tàn sínú ayé mi, ẹ̀mí tí múni dẹ́ṣẹ̀ máa sì bá mi gbé. Orin náà gbé wálé mi, àwọn orin tá a bá ti ń sọ, wọ́n máa ṣe wàásù lórí ẹ̀. Ìmọ̀lẹ̀ Olúwa tàn ó tàn sínú ọkàn mi, ẹ̀mí tí múni dẹ́ṣẹ̀ ó máa sì bá mi gbé. The light of God, light in my mind. The spirit that make people sin. Don't sin with me.
That is the meaning of the interpretation of malolity of that song. Nigeria individual, you are welcome. Ẹ̀mí wo ló máa mú ènìyàn dẹ́ṣẹ̀? Irú ẹ̀mí wo là ń sọ? In your heart, there is spirit there that when you want to do something good, it will tell you that you should not do something good. That spirit is the spirit that will tẹ̀yìn wọ àti Ọlọ́run síra. Don't follow that spirit. But the spirit that is telling you to be doing good, to be saying reality, no matter how the truth danger, to be saying it, that is a good spirit. If you allow that spirit in your life, you will have rest of mind in all of your life. But tó bá lọ ń tẹ̀lé ẹ̀mí tó máa mú èèyàn dẹ́ṣẹ̀ yẹn, you have a problem. So that is it. About want to enter Holy Spirit. Me, I not dey enter Holy Spirit. I enter Holy Center. Okay? Yes. Oba is blessed with beautiful lady. You are right. Mi ò kí ó lè rí obìnrin ṣàkóṣàkó lọ́dọ̀ mi. Mi ò kí ó lè dó obìnrin tó bá rẹwà. Mi ò lè dó obìnrin tó bá lógo. Mi ò lè dó obìnrin tó bá ní bálò kan sára. Mo gbọ́dọ̀ ní bálò. Mo gbọ́dọ̀ mọ nǹkan tó fẹ́ náwó lé lórí. Mo gbọ́dọ̀ mọ nǹkan tó fẹ́ náwó lé ìsìn. So that is it. So kò sí obìnrin tí kò sí àwọn ìyàwó tí mo lè fẹ́ tó lè jowó ara wọn. Ìkọ́ gbogbo wọn ló ní ìwà yẹn. Ẹnìkan tí a lè jọ jà nínú wọn lẹni tí ó bá hùwà ibi kì í ṣe torí kẹwà kì í ṣe torí pé ẹnìkan fún àìjọ lọmọ ìṣẹ̀lẹ̀ bá nìkan jẹ mẹ it's because of your behaviours. Àyìnkẹ́, read that comment of Dominic kò fún lésì lẹ́sẹ̀kẹsẹ̀ kò tó mọ̀ ọkọ̀ tó fẹ́ ṣe fún ẹ wait and get. Your uncle's wife, which uncle? Ara àwọn tí o fẹ́ dènà lọ́dọ̀ olóore ẹni. Which uncle? Èmi ò mẹ́ni yí ọba, èmi ò mọ̀. Better o. So clear yourself. Dominic má kó bá lọ́dọ̀ mi o, ọ̀rọ̀ kan máa ń gbọ́ mi ò dẹ̀ kí n dé ìyàwó léyàwó. Mi ò dẹ̀ kí n báyọ̀ jàdún obìnrin. Ìwọ mi ni. Bẹ́ẹ̀ni. Mi ò kí n dé ìyàwó léyàwó, mi ò kí n báyọ̀ jàdún obìnrin. Obìnrin tí bá ń fẹ́ tí bá ti rí ìrìn ẹsẹ̀ pé ó fẹ́ máa yàn lè àti fi ajílẹ̀ mọ́ ni. Because ó sọ pé kó tèmi ti sóhun ni. So o má tètè sọ reality. Okay, èmi ni wọ́n fún ẹ. Pẹ̀lẹ́. Mi ò kí n ṣe wọ́n fún sáfà. So if you have questions, you can send requests or you write it in comment section. You write it out. We read it out and we answer you your question. And don't forget to be double tapping. The more you double tapping, the more we enjoy the life together. But don't double tap when you are up. Ẹ má double tap tẹ́ bá wà lókè. Ó máa dábí wá. Ẹ̀yin tẹ́ wà lókè kó tẹ́ kan lè ṣe ní wípé kẹ́ share. Nǹkan tẹ́ lè ṣe kẹ́yìn tẹ́ wà lókè ní wípé share. Àwọn tó wà ní comment section nìkan ló lè double tap. Yeah. So if you have any question, you can write it in comment section or send the request. Kẹ́dẹ̀ máa follow ìyàwó mi Àyìnkẹ́ àti baby gospel tó wà lókè. Because tí ó bá ṣẹ̀kàn wọn lára lọ́la ó lè bí ọ̀dọ̀ yín náà. So that is it. Oba is going to England today. English yìí lágbára. Give us 350. We never see how well. Kò sáyè gbogbo wọn. Abẹ́ má dá wọn lóhùn o. What are the name of Oduduwa? Grandchild. And let me tell you something about Oduduwa. The history of Oduduwa is not one. We have two types of history in Oduduwa encyclopedia. The history is that some history told us that Oduduwa have one child. This is Akambi.
One history told us that Oduduwa have 7 children, and all of them they are kings. So when we are talking about Oduduwa, I don't have interest in Oduduwa because story story of straight. Yeah. So anything too bad is straight, you don't want. So that is what I can tell you about Oduduwa for now. God bless you. Ẹ jẹ́ ká gbé àwọn èèyàn wọlé bí wọ́n ní ìbéèrè tẹ́fẹ́ béèrè. Ọba kí ló dé tí ètò yẹn ṣe pọ̀ ní abúlé torí pẹ́lẹ́ nífẹ̀ẹ́ ni ọkùnrin tó fẹ́ gẹ́ tó fi fún ní èbò oríṣiríṣi láti máa dé. Sir, You are welcome. ẹ kalẹ́ sir. Yes sir. Ìkàlẹ̀. Káàbọ̀. Yes sir. Ẹ kú ètò sir. Oh, Yes sir. Ẹ ṣeun ọjọ́ sir fún títí pípé tí mo pọ̀ lé àtàwọn question tí mo béèrè tí ẹ dẹ̀ dá mi lóhùn sir. okay. Tí wàá ní Èyí tí mo ìbéèrè fẹ́ béèrè lálẹ́ sir. Yes sir. Mo fẹ́ béèrè lálẹ́ ni wípé ẹ má bínú sí ìbéèrè yìí o, mo fi ṣe competition gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Ó ní wípé ẹ̀sìn wo gan-an ni ẹ̀yin ní ìgbàgbọ́ sí nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí a mọ̀ tí ó gbajúmọ̀ sir. Well, God bless you for the question. Amen sir. Ẹ̀sìn. Tá a bá fẹ́ wọnú ẹ̀kọ́ lọ, a máa ní àwọn kan tó máa bèrè lọ́wọ́ ẹyin Sir. kí tó lè dáhùn question yẹn. Kí ni mo tó pàṣẹ rẹ̀? Okay sir. Kí ni nǹkan tó ń jẹ́ ẹ̀sìn? Kí ni nǹkan tí ó ń jẹ́ ẹ̀sìn? Èyí ká kọ́kọ́ sọ̀rọ̀ pé kí ló ń jẹ́ ẹ̀sìn? Ẹ̀sìn náà ní ẹ̀sìn. Okay, kí n divine ẹ̀ fún yín sir. Yeah. Okay, èyí tí èmi gbọ́ yé nípa ẹ̀sìn religion ni act of worship, bí a ṣe ń jọ́sìn ní ìlànà kan tí a ní ìgbàgbọ́ lé lórí. Ní Ọ̀nà short ìgbàjọ́sìn. definition bẹ́ẹ̀ni tí wọ́n ní ìgbàgbọ́ sí tí out of way àbí bí èèyàn ṣe lè jọ́sìn lọ́nà tí èèyàn ní ìgbàgbọ́ sí. Sir. That's very good. Ẹ get here. So Yes sir. ìlànà ìgbàjọ́sìn yẹn Bẹ́ẹ̀ni. ọwọ́ ta ló ti wá? Ìlànà ìgbàgbọ́ sí. Ìlànà ìgbàjọ́sìn yẹn ìlànà ẹ̀sìn yẹn. Okay, ìlànà ìgbàjọ́sìn náà. Yes. Okay. Ọ̀dọ̀ ta ló ti wá? Ta ló mú ìlànà yẹn wá? Ìlànà ìgbà tá a fi ń jọ́sìn Ọlọ́run ló mú wá ni ó sọ fún wa bí a ṣe lè máa jọ́sìn òun lélẹ́yìí tàbí ẹ̀sìn That's tí very a bá ní. God bless you for this answer. Ọlọ́run ló mú Amen sir. ìlànà ìgbàjọ́sìn yẹn wá, àbí? Bẹ́ẹ̀ni sir. That's very good. Ọlọ́run mélòó ló wà? Ní ti ẹ̀sìn tí èmi ṣe àti ìgbàgbọ́ tí èmi ní, mo ní ìgbàgbọ́ wípé Ọlọ́run ẹyẹ kan ṣoṣo ló wà. Ẹ ṣe rere o. Mo ti ń láìpẹ́ ní ìgbà yìí o. Mo lè padà fún lówó lálẹ́ tó láti ń jẹ. Mo ti ń Okay láìpẹ́ sir. níbọ̀ tó ti ń yẹn. Now, ìgbà tí pípọ́ lọ́hùn kan ṣoṣo ló wà tó lè jẹ́ pọ́lọ́hùn ló mú ẹ̀sìn wá. Kí ló wá fà á? Kí ló wá fà á tó fi jẹ́ wípé ìlànà ẹ̀sìn wá pọ̀ lóríṣiríṣi tó lè jẹ́ pé Ọlọ́run ló mú wá tó lè jẹ́ wípé ẹnìkan péré ló mú wá? Kí ló wá dé tí ìlànà ẹ̀sìn ti wá pọ̀? Yes sir. Ìbéèrè tẹ́ béèrè yìí ìbéèrè ńlá tó ní agbára ni sir. Ṣùgbọ́n ní ti ìwọ̀nba ìmọ̀ tí èmi mọ̀, òun náà ni wípé nítòótọ́ Ọlọ́run ẹyẹ kan ṣoṣo ni ó wà. Bí gbogbo ẹ̀sìn yòówù náà ṣe lè pọ̀ tó láyé, bó ṣe lè wù kí ẹ̀sìn náà rí tó láyé, àtàwọn tó ń sìn o àti ìlànà tí wọ́n fi ń sìn o, ẹni tó dá náà ni ọba kan ṣoṣo tí èmi náà nígbàgbọ́ sí pé ó wà. Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé mo ka orin kan tí ẹ̀kọ́ sọ pé wà fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahidun, tó sọ wípé gbogbo nǹkan tí èèyàn lè máa rí láyé
àbí téèyàn lè máa gbọ́ àbí téèyàn lè máa feel pé ó exist wípé gbogbo ẹ̀ ó ń tọ́ka sí pé ọlọ́run ẹyọ̀kan ṣoṣo náà ni ó wà. Ohun tó fi wá fà á tí gbogbo kinní yẹn fi wá pín ẹni tí a lè sọ pàtó bó ṣe rí náà ló mọ bó ṣe ṣètò ayé báyẹn. So òun náà ló mọ bó ṣe ṣètò ẹ̀ báyẹn sà. Okay. So now nǹkan tẹ́ ń try àti sọ fún wa ni wípé ọlọ́run kan ló mú ọlọ́run ló mú ẹ̀sìn wá, ọlọ́run ẹyọ kan bẹ̀ ni. Bẹ́ẹ̀ni sà. Ọlọ́run náà ló pín ẹ̀sìn yẹlẹyẹlẹ lọ́run àbí? Bẹ́ẹ̀ni sà. Nǹkan tẹ́ ń sọ fún mi nìyẹn. Bẹ́ẹ̀ni sà. Tó bá wá jẹ́ pé ọlọ́run ló pín ẹ̀sìn yẹlẹyẹlẹ, kí ni ìdí tó fi jẹ́ wípé ẹ̀yin mùsùlùmí fi máa ń tako kìrìsìtẹ́nì, tí ẹ̀yin mùsùlùmí ń tako oníṣẹ̀ṣe, tí oníṣẹ̀ṣe ń tako mùsùlùmí, tí kìrìsìtẹ́nì ń tako mùsùlùmí? Kí ló wá fà tó fi rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé ẹnìkan ló mú gbogbo ẹ̀ wá? Okay sir. Yes sir. Knowledge tèmi, èmi ò ní sọ tẹ́lẹ̀ bí àtorí pé mo fẹ́ fi gbayì àbí mo fẹ́ fi tako èèyàn kan àbí mo fẹ́ sọ òótọ́. I'm a very transparent Islamic scholar. Ṣé rí tẹ bá rí àáfà kan tàbí pásítọ̀ kan tàbí babaláwo kan tó sọ wípé okay jẹ́ ń gbé látọ̀dọ̀ àáfà bí àáfà kan ní ẹ̀sìn tí Christian ṣe pé kó máa wọná àbí ẹ̀sìn tí babaláwo ṣe pé kó máa wọná pé kò ń ṣẹ̀sìn ìgbà kan àwọn kan. Ó ló lè rí bẹ́ẹ̀ lọ́dọ̀ títí ẹ̀ in the sense that èèyàn kan ò ní ìdájọ́ ẹnìkan lọ́wọ́ náà, number one. Number two ni wípé ṣe rí ìlànà tí èmi wà, mo nídi láti defend ẹ̀, but mo ò nídi láti sọ fún ẹni tí ò sí nílànà tèmi wípé máa wọná, torí pé ìlànà tèmi náà ń ṣe yìí mo délé ayé bá ni, wọ́n bí mi síbẹ̀ ni. Tó bá já sí wípé ìdílé eléégún náà ni wọ́n bí mi náà sí, nǹkan tèmi náà máa ṣe tí mo máa nígbàgbọ́ sí nìyẹn. Àmọ́ due to pé nǹkan tí a kà tí a dẹ̀ gbọ́, ṣe ilé àná ti wá, ó fi yé wa wípé ẹ̀sìn táwa ń sìn yẹn right party ni. Ṣe mọ̀, tí wọ́n bá lọ school náà sìn, wọ́n máa fún náà definition ìkọ̀ọ̀kan bóyá bí what is economics or what is kini o. Tó bá tún dé school bómi náà, wọ́n tún máa define ẹ̀ fún. So definition tí each school bá fún wọn náà ni wọ́n máa ní knowledge lé lórí sà. So which means ẹni tó ń ṣe ìṣẹ̀ṣe náà, òun náà ní ẹ̀rí wípé ẹ̀sìn tóun ṣe yẹn ọ̀nà tóun máa fi gbà rí ojú rere Ọlọ́run nìyẹn. Ẹni tó ń ṣe kìrìsìtẹ́nì, òun náà ní ó nìkan tó ka, ó nìkan tó nígbàgbọ́ lé wípé ẹ̀sìn tóun ṣe yẹn náà lòun máa fi ní ojú rere Ọlọ́run àti ìjọba ọ̀run. So àwa táwa náà ń ṣe ẹ̀sìn yìí náà, ní táwa náà kà ń bẹ́ẹ̀ náà ló fi yé wa pé èyí táwa ń ṣe yìí náà ni ẹ̀sìn tó máa fi rí ojú rere àti ìjọba ọ̀run. So àwọn tó bá ń sọ wípé ẹ̀sìn kan kò wà accepted, ẹ̀sìn kan, àwọn kọ́ ni wọ́n mẹ́sìn yẹn wá, àwọn dẹ̀ kọ́ ni wọ́n dá àwọn ẹni tí wọ́n ń ṣe ẹ̀sìn yẹn. So kó tó lè sọ wípé kò wà. But dáhùn question mi sà, but Al-Quran jẹ́ kó yé wa wípé ẹni tí ò bá ti gba ẹ̀sìn Islam, ẹni tó bá gba ẹ̀sìn mìíràn yàtọ̀ sí ẹ̀sìn Islam yẹn wípé ní iná ló ń lọ. Bẹ́ẹ̀ ni sà. Ṣe rí ìyẹn jẹ́ ẹ̀rí àti ìdánilójú fún àwa tí à ń ṣe Islam. Ẹni tí ó bá jẹ́ Christianity. Ìjọba ọ̀run. Àbí sà? Sà? Mo ní ẹ̀rí àrídájú nìyẹn wípé ẹ̀yin Islam nìkan lè máa wọ ìjọba ọ̀run, àbí? Bẹ́ẹ̀ ni sà. Thank you sir. So now ẹni sùúrù níbo làwọn Kìrìsìtẹ́nì fẹ́ wá wọ̀? Ẹ ṣe àwa ò lè sọ fún wọn pé ibi nǹkan báyìí ni wọ́n máa wọ̀, ṣùgbọ́n àwọn náà ní ẹ̀rí nínú bíbélì tí wọ́n náà wípé ó dà pé nínú mi mọ́ ẹ̀mí ò mọ̀ fi bẹ́ẹ̀ mọ̀ bíbélì ò pé Jésù ní èmi ní ọ̀nà òtítọ́ àti òdodo. ẹ jẹ́ kí help yín. Bíbélì náà sọ wípé ẹni tó bá gba Jésù ní Olúwa àti Olùgbàlà ẹnìkan ló máa dé ọ̀run. So ọ̀run mélòó lẹ wá ń sọ̀rọ̀ nípa èyí? Ọ̀run mélòó ló wá wà? Sẹ́mọ ẹ má bínú, sẹ́mọ bí tàgbà débi ìsá ẹ ń sọ fún mi wípé ẹ̀sìn bẹ́ẹ̀ nínú babaláwo pé èwo rẹ̀ ẹ̀sìn tí mo gbàgbọ́ nínú ẹ̀.
bẹ́ẹ̀ ni òun mo la mo mọ̀ gbàgbé níbi sà. táwa yìí o. So now nígbà tẹ́yìn sọ ẹ̀ sìn wípé tó bá ṣe Islam kò lè wọ ìjọba ọ̀run, tí kìrìsìtẹ́nì sọ fún mi sìn wípé ẹni tó bá gba Jésù ní Olúwa tó lè gbàlà kò lè wọ ìjọba ọ̀run. So now ọ̀run mélòó ló wà? Now báwo lẹ ṣe fẹ́ tèmi tí wàá bìlíìfù ọ̀kan nínú àwọn ẹ̀sìn wọ̀nyí? Àwọn oníṣẹ̀ṣe wọn ò gbàgbọ́ pé ìjọba ọ̀run wà nínú òdì Ifá, kò sí ìkọ́tọ́ ìjọba ọ̀run nínú òdì Ifá. A gbàgbọ́ wípé tí a bá kú wípé àti tó ń padà bọ̀ wá sáyé, ẹni tó bá ṣèkà ó lè padà wá ní ẹranko, ó lè padà wá ní ìlú, ó lè padà wá lókúta. Ẹni tó bá ṣe dáadáa ó máa padà wá ní ènìyàn pàtàkì, ẹni tó lówó lọ́wọ́ táyé máa rọrùn fún. Ẹni tí ò bá ṣe dáadáa ó lè padà wá lẹ́nu gẹ́gẹ́ bí ẹni tí ìyà ń jẹ. So now ilẹ̀ fẹ́ kí ni wá gbàgbọ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta nígbà tí Ọlọ́run fúnra ò yọjú lójú ní ọ̀run pé ọba Sólómọ́nì o, mùsùlùmí yìí gangan ni reality òun ni kó máa ṣe, kìrìsìtẹ́nì gangan ni reality ni kó máa ṣe, ìṣẹ̀ṣe gangan ni reality. Ìdí nìyẹn tí mo fi sọ fún ènìyàn wípé I don't believe in any religion, I believe in humanity. Kì í ṣe pé bóyá kò wù mí náà tèmi náà jọ ẹni mùsùlùmí, mo láìsí mùsùlùmí gbà. Kì í ṣe kò wù èmi náà tèmi náà sọ wípé kìrìsìtẹ́nì ni mí kí n máa fọwọ́ sọ̀yà. Kì í ṣe pé kò wù èmi náà kí n máa sọ pé oníṣẹ̀ṣe ni mí. Ṣùgbọ́n nígbà tí mo bá ìṣàṣẹ yín mẹ́ẹ̀ẹ́ta lọ, ẹni tó bá ní ìmọ̀ tó bá lè farabalẹ̀ láti mọ nǹkan tó ṣẹlẹ̀, á mọ̀ wípé Ọlọ́run kan kọ́lẹ̀ ní ìtajọ ń ṣe. Ọlọ́run mẹ́ta lolúkálùkù ń ṣe. Allah yàtọ̀ sí God, God yàtọ̀ sí Elédùmarè. So now eléyìí tí èèyàn kan máa wá da orí mi rí mi ò nígbà kankan bẹ̀. So màá kó wa máa ṣe iṣẹ́ humanity tí mùsùlùmí bá dé màá bá ṣe, tí kìrìsìtẹ́nì bá dé màá bá ṣe. Èmi ò ní tẹ̀sí nínú religion, mo ní tẹ̀sí nínú ènìyàn. Bẹ́ẹ̀ sì wá sí ènìyàn ní mí. I will never call you Muslim, I will never call you Christian, I will never call you oníṣẹ̀ṣe. I call you human being. Tí o tó bá ti jẹ́ pé ẹ̀jẹ̀ ló ràn lára mi, tó ti jẹ́ pé ẹ̀jẹ̀ ló ràn lára yín, a lè ṣoore fún ara wa, a lè bára wa ṣe nǹkan papọ̀, a lè help ara wa. Ṣùgbọ́n tí bá ti pè yín ní mùsùlùmí ẹ ti yàtọ̀ sí mi, tí bá ti pè yín ní kìrìsìtẹ́nì ẹ ti yàtọ̀ sí mi, tí bá ti pè yín lóríṣẹ̀ṣe ẹ ti yàtọ̀ sí mi. Gbogbo wa pátá là fún má bẹ̀rẹ̀. So lọ́dọ̀ ti tèmi màá dẹ̀ wá dáhùn question yín nísìnyí. Your answer is I don't believe nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, àti ìṣẹ̀ṣe o, àti kìrìsìtẹ́nì o, àti mùsùlùmí o, mi ò believe nínú kankan bẹ̀. Nǹkan tí mo gbàgbọ́ òun ni ìfẹ́. Nǹkan tó gbàgbọ́ nìyẹn. Mo dẹ̀ mọ̀ wípé ìfẹ́ yẹn tí a bá lè ṣe kò sí ibi tí a fẹ́ dé, kò sí oríire tí a fẹ́ ṣe ní Nàìjíríà tí a lè dé bẹ̀. Ṣùgbọ́n ìjọ tí wọ́n bá sọ wípé ká gbé tí mo sì ní sọ pé àṣàgà tó lè lára àríbá mi sọ̀rọ̀ yẹn aspafuli láì ó dé ìdíkọ̀ tó máa kù tó bá fẹ́ bá báwọn ṣe ń pè é ìyàwó Aṣàfùláì. mùsùlùmí ti kókó ti èèyàn kan nínú mọ́tò rí tẹ́lẹ̀ jẹ́ kìrìsìtẹ́nì tó bọ́ẹ̀lẹ̀. So now irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn hatred. I don't sit down where hatred is. Ìdílé tí wọ́n sọ pé ní òfin ṣe kìrìsìtẹ́nì ní ìdíje mùsùlùmí. I sit down where love is. So I don't believe in any religion, I believe in humanity. So tẹ́lẹ̀ ìbéèrè kejì. Okay sir, ẹ ṣe fún ìdáhùn yín sir. Okay, what if tí ẹ bá ní maybe son or daughter or child, ìlànà wo lẹ máa fi sọ ọmọ yẹn ní orúkọ sir? Okay, tí bá bímọ àbí? Bẹ́ẹ̀ ni sir. Nǹkan ṣe ẹ̀ ni wípé ṣé mọ̀ wípé nígbà tí a gbọ́njú nínú kìrìsìtẹ́nì làwa gbọ́njú. So a máa sọ ọmọ wa lórúkọ láti ní Bíbélì. A dẹ̀ ń sọ ọmọ wa lórúkọ nípa nǹkan tí orúkọ tí a bá lọ́wọ́ bàbá wa. So but presently nísìn pẹ̀lú nǹkan tó wà lórí mi nísìn tí bá bímọ lọ́wọ́ yìí nísìn ní kó jẹ́ Ògúnjìmí àbí èsì ìdí tí mo fi sọ ní Ògúnjìmí àbí Èsúnjìmí kì í ṣe pé ó jẹ́ mo sọ bẹ́ẹ̀
torí tí táwọn bàbá wa ní ìyẹn mi ò sọ torí pé mo jẹ́ oníṣẹ̀ṣe torí pé orúkọ tí àwọn generation wa ń jẹ́ nìyẹn. That is the reason why, because I need to promote my own culture. I don't promote any religion. I promote culture. Àṣà àti ìṣe ìlú mi ni ò fi bá anybody ṣe rí. So that is it. Okay, what if mi ò mọ̀ bóyá ẹ ti ṣègbéyàwó àbí rárá, but tí ẹni tí ẹ bá fẹ́ fẹ́ wá sọ pé bóyá Christian ni òun tiẹ̀ lòun nígbàgbọ́ sí, tó bá ní ìlànà Christianity lòun fẹ́ jẹ́ kẹ́ fi ṣe ìgbéyàwó yẹn kọ́ sà, ṣé ẹ máa follow ìlànà ẹ̀ sà? Ó ní reason tí mo fi ń bẹ̀rẹ̀ sà o. Ó dẹ̀ pẹ́ ẹ̀mẹ́ńtẹ́ bá sọ̀rọ̀. Ọba Solomoni lẹ bá ń sọ̀rọ̀. Obìnrin wọn kì í pàṣẹ níwájú èmi. Kò sí bó ṣe lè ní owó tó. Nǹkan tí bá fẹ́ ló máa ṣe. Tí obìnrin bá fẹ́ gba nǹkan lọ́wọ́ mi tó máa lo authority voice. Tí n bá rí pé kíni yẹn dá, mo máa rí pé kíni yẹn bàjẹ́. That is who I am. If I marry you, you are my wife. Tí bá sọ pé fóònù yìí ni mo fẹ́. Tí bá fẹ́ convince mi pé kí n ra iPhone. Olówó I love you so much. But tá bá dẹ̀ ra iPhone, rí kó máa dájú lé lọ. Mo ti jáwọ́ ni. Ṣùgbọ́n ó sọ fún mi pé kí ló tẹ̀ máa ń ṣe yín náà? Ṣé ẹ̀ lajú ni? iPhone ní kẹ́ rà. Yes. Ilé ni wọn bá kú. Mi ò ní ra iPhone yìí. Ìwé ẹ̀dá kan ní jẹ́ mi ò kí ń sẹ́ni tó bẹ̀rẹ̀ máa pàṣẹ tó máa lọ fún mi tó báyìí mo fẹ́ ṣe something like that. So that is it. Okay sir. Tí ọlọ́ba ṣe ọmọ tí ìkan náà àwọn bá sọ pé bóyá ìlànà tó wù àwọn táwọn fẹ́ tọ̀ lélẹ̀, ǹjẹ́ ẹ lè gbà wọ́n láàyè kí wọ́n ṣe ìlànà tí wọ́n bá fẹ́ tọ̀? Láìpẹ́ question tẹ́ bèrè yìí o. Mo dẹ̀ love man yìí gan. Ọmọ inú mi ó ní access láti ṣe nǹkan tó bá wù ú. Tó bá sọ fún babaláwo lòun fẹ́ ṣe ó fi. Tó bá yẹ pé ìlànà Kristẹni lòun fẹ́ tọ̀ ó fi. Torí orí tèmi ó yàtọ̀ sí ti tiẹ̀, ìgbàgbọ́ ti tiẹ̀ ó yàtọ̀ sí ti tèmi. Yes. Ọmọ mi lè ṣe nǹkan tó bá wù ú. Ok, ìyàwó mi náà ti tó ń béèrè question mi níbí. Continue. Jẹ́ kán gbọ́ ọ̀kan tó béèrè. Ìyàwó mi ń béèrè wípé ṣé tó bá ti wà lọ́dọ̀. Mi gbọ́ wọn dáadáa o. Ó yá tó sọ. Nǹkan tí mo sọ ní wípé ìgbà tó ń sọ wípé ọmọ wọn free láti ṣe ẹ̀sìn tó bá wù. Èmi wá ní pé ṣé nígbà tó ọmọ yẹn bá sì wà lọ́ndà wọn tàbí tí ọmọ yẹn bá ti da freedom tó ti wà nílé ọkọ àbó ti fẹ́ yàwó. Ṣé ẹ ti gbọ́ ọ̀kan tó sọ? Bẹ́ẹ̀ ni sà. Ẹ jẹ́ kí wàá dá lóhùn tí ọmọ yẹn bá ti pé 18 years. 18 years. Yes, ló tún lè ṣe nǹkan tó bá wù ú. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé kékeré ló sì wà. Ó ti pé 18. Nǹkan tó bá ṣe ló máa ṣe. Ibi tí wọ́n á lọ nìyẹn sà. Nǹkan tó bá ti pé 18. Àwa pè é ló lè ṣe nǹkan tó bá wù. Ẹ̀sìn pọ̀ láyé, èmi ń ṣe mi ò lẹ́sìn. Èwo ló fẹ́ ṣe nínú ẹ̀ àbò fẹ́ jọ mí? Tó bá sọ pé òun fẹ́ jọ mí, ìlànà ìgbàgbọ́ Ọlọ́run ti tèmi màá wá sọ fún un. Tó bá sọ pé Kìrìsìtẹ́nì lòun fẹ́ bá lọ, màá lọ fún pásítọ̀ tó máa tẹ̀lé òun ní bíbélì. Tó bá sọ pé ìlànà mùsùlùmí lòun fẹ́ bá lọ, màá lọ fún ní àfáà tó máa kọ ní kéwì. Tó bá sọ pé ìlànà aláwo lòun fẹ́ bá lọ, màá lọ fún ní ẹni tó máa kọ ní odù Ifá. That is it. Like tí n bá gbọ́ yín yé bẹ̀yẹn sà, ẹni tí ó bá ti pé 18 ló tó lè ṣe nǹkan tí ó bá wù, àmọ́ tí ò bá ti pé nǹkan tẹ́ bá ń ṣe lòun náà máa ṣe. Kí ni nǹkan tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, láì pé kò sí ìkọ̀kọ̀ tẹ́ ń ṣe nínú gbogbo mẹ́ta mi?
nǹkan tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé Yes. mo ń ṣe ẹ̀sìn ìfẹ́. Ẹ̀sìn Mi ò ṣe ìfẹ́. I'm not a religionalist. I promote humanity. So humanity tí mo wá ń promote yẹn lọ́mọ ẹ̀ máa promote kó tó di wípé ó tójú bọ́ òun náà lè dá sí ìpinnu láyé ara ẹ̀. Tó bá wá ṣe ìpinnu yẹn anything any religion tó bá wá sí mo mọ̀ pé humanity yẹn kò ní kó nínú ayé ẹ̀. Tó bá lè jẹ́ pé èmi náà ló fẹ́ follow happy ẹ̀. So that is it. Bọ́sà, ṣé mọ̀ wípé ẹ má bínú sà o. Ṣé mọ̀ wípé tí ẹ bá allow ẹ pé tó bá ti pé 18 years kó ṣe ẹ̀sìn yòówù tí ó bá fẹ́, tó bá ti lè pick nǹkan nínú àwọn religion yẹn, ṣé wọn kó lè criticize yín pé nǹkan tẹ̀ ń ṣe pé ẹlẹ́sìn sà? Ó Ṣé free ẹ rò lọ síbẹ̀ yẹn sà? ó free láti sọ bẹ́ẹ̀ because ìwé tó kà máa jẹ́ kó sọ bẹ́ẹ̀. Torí ìwé mẹ́tẹ̀ẹ̀ta yẹn má jẹ́ kí n sọ pé ìwé mẹ́tẹ̀ẹ̀ta because Ifá ò ní ìwé. Ìwé méjèèjì ni ó ń takò ara wọn ni. Ìwé méjèèjì yẹn gbógun ti ìṣẹ̀ṣe ni. Nínú Islam ó gbógun ti ẹlẹ́bọ. Nínú Bíbélì ó ní kí ẹ má ṣe bá àwọn oníṣẹ́ òkùnkùn kẹ́gbẹ́ pọ̀. Ó sọ̀rọ̀ nípa àwọn abọ̀rìṣà. So gẹ́gẹ́ bí ìwé tó kà ó ní right àti sọ pé bàbá ọ̀nà tí ẹ wà yìí ọ̀nà ẹ̀sùn ni. Èmi máa wá sọ ìtàn fún pé wọ́n tún bí ìyá ẹ̀. Èmi ti ka Bíbélì tí wọ́n kà yìí. Wọ́n tún bí ẹ ni mo ti ka Quran tí wọ́n kà yìí. So ìgbàgbọ́ ti tì ẹ ni kí wọ́n so mọ́ orí kó má ṣe gbàgbọ́ ẹ lọ. So ilé ìdẹ̀kẹ̀ mi lọ́jọ́ nínú iná ọdún tán. Lọ bó ṣe rí rèé. Ẹni which means kò sí ẹni tí ẹ lè bá ṣe tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ nínú gbogbo àwọn ẹ̀sìn yẹn sà tí máa Kò sí ẹni tí mi ò nífẹ̀ẹ́ nínú gbogbo wọn, kò sí ẹni tí mi ò lè bá ṣe. Ẹni tó jẹ́ kèfèrí kan tí ò sin anything, I love them and I can cope with them. I can cope with anybody. But tí ẹ bá ní tó bá ní ẹ̀sìn báyìí ló fẹ́ ṣe ẹ̀sán kan lẹ́ẹ̀kan pé tó bá ní Christian ni ẹ ní pastor tẹ̀ máa fún un, tó bá yẹ pé Muslim ni ẹ ní ọ̀dọ̀ àfáà tẹ̀lé mú lọ, tó bá yẹ pé babaláwo ẹ ní ẹni tẹ̀lé fún un. Ìgbàgbọ́ wo lẹ ní sínú àwọn orú ẹni bẹ́ẹ̀ tẹ́ fi sọ wípé ẹlẹ́ni tí ẹ lè fún un sà? Mi ò nígbàgbọ́ kankan sí wọn torí mo rí wípé wọ́n mọ̀ nípa kíní ẹ̀ mo ṣe fún wọn. Òun torí nǹkan tó ń fẹ́ nìyẹn. Ṣé rí ilé ayé ó dàbí kí ni mo lè ṣe yìí o. Ọmọ tó bá sharp tó bá mọ̀wé tó bá fẹ́ dáhùn àwọn questions láwọn ibì kan tó bá ń pamọ́ lára ọmọ ẹ máa dáhùn ìbéèrè. So ẹni nǹkan tó bá wù ènìyàn ń ṣe ẹ gbọ́dọ̀ jẹ́ kó ṣe. So a sharp a good lórí aspect tó sọ pé òun fẹ́ ṣe yẹn. That is my mentality. Mi ò like kí n disturb ọmọ kan wípé kó má ṣe kankan. Bẹ́ẹ̀ mo bá sọ pé bọ́ọ̀lù lòun fẹ́ gbá ó ti fún ìsìn. Tó bá sọ pé iṣẹ́ olóṣèlú fẹ́ ṣe mi ò ní advice ẹ̀ kó má ṣe. Because àwọn kan ti ṣe olóṣèlú tó ti ṣe oríire, àwọn kan ti ṣe olóṣèlú tó ti ṣe oríire. So màá bèèrè lọ́wọ́ ẹ lẹ́ẹ̀mẹ́ta wípé ṣé iṣẹ́ olóṣèlú wù ẹ́? Ó ní bẹ́ẹ̀ ni. Are you sure? Ó ní bẹ́ẹ̀ ni. Are you sure? Ó ní bẹ́ẹ̀ ni. Why do you want to do it? Ó ní nǹkan tó wù ú nìyẹn. Go ahead. That is King Solomon for you. I will not advise you that don't do this or don't do that. Because orí tó ní kánú kó pé wá sáyé ọ̀tọ̀ọ̀tọ̀. Now, to further more of the key, kó lè yé yín dáadáa. A dá àwọn kan láti jẹ́ olóṣó láti dá sẹ̀ríà fún àwọn ọkùnrin tí ojú wọn ò gbébì kan. Ìránṣẹ́ Ọlọ́run kan ni wọ́n. Bẹ́ẹ̀ ni. A dá àwọn kan gẹ́gẹ́ bí olè wọ́n máa jalè láti dá sẹ̀ríà fún àwọn tó ń ba ilé onílé jẹ́ tó fi kún tí wọn. Irú àwọn olè bẹ́ẹ̀ yẹn tó máa fi jalè títí wọn kì í mú wọn. Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. A dá àwọn kan gẹ́gẹ́ bí kidnapper láti máa kidnap àwọn alọ́nilọ́wọ́gbà tí fámìlì wọn àbí bàbá wọn àbí ìyá wọn ti lọ́ èèyàn kan lọ́wọ́ gbà rẹ̀ láti dá sẹ̀ríà fún wọn. Bí Ọlọ́run ṣe dá ilé ayé nìyẹn fún ẹni tó bá lè tún dìpìlì. Dìpìlì ni òkè ń ṣe àwọn tó kàn ń gbọ́rọ̀ àréfé ẹni o.
ìwọ tó bá lè ronú dáadáa ó yẹ kó máa béèrè lọ́wọ́ ẹ̀ wípé àdìgbà tó ti sọ wípé o lè ga àjẹ́ ò ga ẹni bí ò ga kí ló dé tí wọn ò tán láyé tẹ́lẹ̀ mọ̀ kọ́ lọ́wọ́ wọn sí ìdí tí wọn ò fi tán láyé ni wípé a dá ẹni ibi torí tí a ṣe bí a dá ẹni rere torí tí ẹni rere bí Ọlọ́run ti dá ilé ayé nìyẹn ìdí nìyẹn tí òkùnkùn fi wà tí ìmọ́lẹ̀ fi wà ẹni tí ọkùnrin tí ìyàwó ẹ̀ bá tẹ́ lọ́rùn tó parọ́ fún ìyàwó ẹ̀ tó jẹ́ pé ìgbàkigbà tó bá ti ní owó ìta ló máa ń lọ Ọlọ́run máa gbé olóṣó tó máa kọ́ lẹ́kọ̀ọ́ tó máa kọ́ lẹ́kọ̀ọ́ Ọlọ́run á gbé pàdé ẹ̀ so òun fúnra ẹ̀ ló máa wá sọ wípé mi ò ṣe olóṣó mọ́ láti ní lọ tí bá rí owó máa fi mọ ìyàwó mi it's a training ẹ má fẹ́ nu condemn anything King Solomon tí ìkọ̀kọ̀ bá ṣẹlẹ̀ nǹkan tẹ́ máa gbọ́ lẹ́nu ọba Solomon ní epo yí Ọlọ́run àwa ẹ̀dá gbogbo ẹ̀dá tó wà láyé yìí pátá àti olè o àti fọwọ́ anáyọ àti oníjìbìtì àti olóṣù gbogbo wọn pátá lóníṣẹ́ pàtàkì kan wá sí láyé ẹni tó bá wà lọ ń ṣe iṣẹ́ oníṣẹ́ ló máa ń tẹ́ nídìí iṣẹ́ yẹn ẹni tí a ò pè pé kó lọ jalè tó wá lọ sí ojú kòkòrò tó lọ fi jalè wọ́n máa mú ẹni tí iṣẹ́ olóṣù kì í ṣe ọ̀nà ẹ̀ tó lọ ń ṣe olóṣù bóun kó nídìí ju tìyàwó mi yìí lọ wọ́n á máa dún wọn ní fún lówó a tún kó àìsàn nídìí ẹ̀ torí kì í ṣe ọ̀nà ẹ̀ ṣé ẹ ń gbọ́ mi. mo ń gbọ́ yín sà kódà mo wà pẹ̀lú yín gan sà. bí Ọlọ́run ṣe dá ilé ayé nìyí don't condemn anybody àwọn olè kan wà òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n àwọn kidnapper kan wà òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n àwọn olóṣò kan wà òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n àwọn àfáà kan wà òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n àwọn wòlíì kan wà àwọn apànìyàn kan wà òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n ikọ̀ tá a rán wọn wá ṣe nìyẹn wípé ẹni yìí apànìyàn ni ó yá lọ dí pẹ̀lú ẹ̀ ẹni yìí ìyàwó ẹ̀ fínú kan bá lò tó bá ti rówó kò ní tọ́jú ìyàwó ẹ̀ ó yá gbòbò lọ́ba kò fi kó dààmú sínú ayé ẹ̀ kó lè mọ̀ pé ìkọ̀ tóun ṣe kò dáa ṣẹ̀rí àlá wa dá fún ara wa láyé bí Ọlọ́run ṣe dálé ayé nìyẹn so any question again. mo ti fẹ́ kí yín lẹ́yìn question kan wà nínú ẹbí bọ̀ mo kàn fẹ́ kí yín lẹ́yìn lórí ọ̀rọ̀ tẹ̀sán lóòótọ́ ni ó ní nínú tírà kan tí wọ́n kà fún wa tí mo gbọ́ pé obìnrin kan kò ṣe ẹ̀sìn rárá kò kírun kò ṣe gbọ́ olóṣó ló máa ń ṣe so wá ń rìn lọ lọ́jọ́ kan nígbà tó wá ń rìn ó wá rí kànga kan tí omi wà ń bẹ̀ tí ajá round the kànga yẹn ajá yẹn wá lanu sí kànga yẹn lẹ́ni tí òun gbẹ́ ń gbẹ́ so ó wá bọ́ bàtà tó wọ̀ yẹn ó wá fi fún ajá yẹn ní omi mu inú ajá yẹn wá dùn látara nǹkan tó ṣe yẹn a dẹ̀ rí pé a dẹ̀ sọ di ó dẹ̀ di ẹni tí ó wọ ìjọba ọ̀run látara nǹkan tó ṣe yẹn so mo fi kí yẹn lẹ́yìn lórí tìyẹn lóòótọ́ ni ẹlòmíì lè má kírun ó lè má ṣẹ̀sìn kí Ọlọ́run kó yí ìyọ́nú Ọlọ́run so ẹlòmíì dẹ̀ lè má ṣẹ̀sìn kí ó má rí ìyọ́nú Ọlọ́run k'Ọlọ́run kó ṣàánú wa question tí mo fẹ́ béèrè sí ni sá ẹ má bínú lórí question yìí sá o ẹ jọ̀ọ́ sá ǹjẹ́ ẹ ní ìgbàgbọ́ nínú àlá sá kí n tó béèrè nǹkan tó fẹ́ béèrè. mo gbàgbọ́ nínú àlá gan. Yes sir. because àlá jẹ́ atọ́nà fún gbogbo ènìyàn. I believe in dream. I don't believe in vision. Okay sir. Sherry, bí ẹ̀sìn tẹ́ ń ṣe àbí any whatever tẹ́ believe in mi ò criticize ẹ̀ ò bí àwòdà àbí kò dáhùn so tó bá já sí wípé ṣé lóòótọ́ lẹ nígbàgbọ́ pé Jésù náà ó wà wípé Jésù ìkan náà àwọn disciples Ọlọ́run like prophet ìkan náà àwọn prophet yìí. ṣé ẹ rí gbogbo àwa tí a wà láyé pátá ènìyàn Ọlọ́run ni gbogbo wa kò sí nǹkan tí kò fi yàtọ̀ sí mi kò sí nǹkan tí Muhammad fi yàtọ̀ sí mi sórí wa ló kàn yàtọ̀. For instance ẹ bá wá bíbi ẹ lálàá ẹ dream pé maybe one of the prophets tẹjọ ń sọ̀rọ̀ lójú oorun tó wá ń tọ́ka yín sí ojú ọ̀nà kan pé kẹrin ojú ọ̀nà yín nìyẹn
ǹjẹ́ ẹ lè ṣe sà? tí ojú ọ̀nà yẹn bá pè mí ni màá ṣe, tí ò bá pè mí ni ò ní ṣe. Fine sà. That is the reason why ṣé Ọlọ́run fi dá ọpọlọ fún mi. Robot ló máa ń control àwa ènìyàn. Ọlọ́run dá wa ká lè dá ronú nǹkan tó tọ́ sí wa àti nǹkan tó tọ́. Èèyàn lè fún ẹ advice, èèyàn lè sọ fún ẹ pé ọ̀nà báwo ni kò gbà wá bèèrè lọ́wọ́ ara ẹ pé tí bá gba ọ̀nà yìí ṣé ó máa favour mi tàbí kò ní favour mi. Ìtumọ̀ ni ojú tó bá bí ẹ ṣe fún ara ẹ. So ṣé anybody bá rí àmọ̀ràn kankan lójú àlá tó bá gbé wá, màá yà á sí ọ̀nà mẹ́ta. Ọ̀rọ̀ yìí lè jẹ́ ti tèmi, ó lè jẹ́ tẹni tó súnmọ́ mi, ó lè jẹ́ aṣọ láti yẹ̀ mí wò bóyá mo ti wà nínú ẹ̀mí. Bí mo ṣe máa ń gbé ọ̀rọ̀ tèmi nìyẹn. Tí Ọlọ́run gan àpíà àṣojú àlá tó sọ pé gba ọ̀nà yìí, àwọn kọ́ lo sẹ́ǹsì tèmi máa ń pé tí bá gba ọ̀nà yìí kí ló máa end ọ̀nà náà, kí ló máa pàpàdé lọ́nà náà. Tí bá ti wá mọ ìgbà tí mi bá ti mọ̀ mo lè má gbà. That is it. Okay sir. Ẹ ṣeun gan sir. Thanks so much sir for the privilege given to me tonight sir. Ẹ ṣeun gan sir. Mo really appreciate sir. Ṣé question ti tán? Bẹ́ẹ̀ni sir. Program yìí a máa pọ̀ sí a máa gbé sí YouTube, a máa gbé sí ẹni yẹn káwọn èèyàn lè fẹ́ tẹ̀ láti mú. Okay sir. God bless you. Amen sir. Thank you so much sir. Olórí tó ti fẹ́ sùn ni. No, Ọba, I don't need to. Tó ti fẹ́ sùn ni kí ló dáa. Mi sọ Ọba mi wà nígbà. Because mi ò like kí ìyàwó mi máa stress, you know that. Ìyàwó kékeré tí wọn náà ti fẹ́ sùn ni. Bẹ́ẹ̀ni sá. God bless you because you are going to sleep tomorrow. So Yes, no sir. problem. Go and sleep. We talk. Okay, sir. Bye bye, ma'am. God bless you. Bye. Now, ẹ̀yin tẹ́ wà ní comment section, mo fẹ́ kẹ́ fi nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí, mo fẹ́ kẹ́ fi kẹ́kọ̀ọ́. Nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí ẹ̀kọ́ ni. Mo níyàwó méjì. Mo béèrè lọ́wọ́ ẹ̀kan wípé ṣé ó ti fẹ́ lọ sùn. Ó ní nígbà tí ọba òun wà lókè tó wọn lè lọ sùn. Èkejì, ó lóun ti fẹ́ lọ sùn. Tó bá jẹ́ pé èèyàn ẹlẹ́ran ara ló fẹ́ dá ẹjọ́ yẹn, àwọn tó jẹ́ wípé they think straight, tí wọn kì í rọrọ̀ jù, wọ́n ní lady tó lọ inú sí pé kò dáa. No, kò sí pé kò dáa. Kí ló fà á? Ẹni tó wà lókè yìí, ó ní ọjọ́ lórí, ó ní ìrírí ayé, ó ní ìmọ̀, ó mọ nǹkan tó ń pè ní relationship, ó mọ nǹkan tó ń jẹ́ ọkọ. Lady tó lọ yìí, ó lẹ́wà, ó láìkì mi, bọ̀ kò tí ì ní nǹkan tó ń pè ní experience, nǹkan tó ń pè ní ọkọ. Ẹ ti rí ìyàtọ̀ yẹn. So now ẹ wá sọ ẹ́ sì wípé lady yìí báyìí o kò dáa. No, irúfẹ́ ẹ̀kan bẹ́ẹ̀ ni ẹ máa jẹ́ kó lọ sí. Bíbélì sọ wípé oúnjẹ líle kì í ṣe fún àwọn kékeré, wàrà làwọn ọmọ kékeré máa ń jẹ. Irúfẹ́ yẹn ti bó ṣe lọ sùn yẹn nísìnyí, tó bá wá di ní ọ̀la, àwa pè wípé pẹ̀lú tó mọ̀ wípé tí ó sùn dáadáa ní bẹ́ẹ̀ ni. Tí ọkọ ẹ bá wà ní ìdòkun ní nǹkan tó ń ṣe ìgbìmọ̀, because bíbí àti kòrán ní bẹ́ẹ̀ ṣe wípé nǹkan tó bá ń ṣe ẹ́ ó gbọ́dọ̀ máa ṣe ọkọ ẹ̀.
nínú ọkọ̀ ẹ̀ bá nù nínú ẹ̀ gbọ́dọ̀ dùn. Bí ọkọ̀ ẹ̀ bá wà sad ló gbọ́dọ̀ wà sad because ẹ ti di ara kan. You are not two, you are the same thing. So àwa là lóye, tàbá wa là lóye pẹ̀lú ìfẹ́ ni o kò sí pẹ̀lú ìgbójú o ká máa kára wọn ló sì yí lánàá òfin mẹ́rẹ̀ sórí láìfù òkú bàbá ẹ̀ sásùn no. Wà á pè fún àfiyèsí àkúnlẹ̀ àdúpẹ́ ọ̀sẹ̀ o another time wà á lè máa ṣe gradually òun náà ń dàgbà lọ díẹ̀díẹ̀ òun náà àti ẹni tó jẹ́ wípé tó bá sọ pé pẹ̀lú ìyàwó mi lásìkò náà a ní ìgbà tó bá mi wà lókè tó mi náà èmi náà wá sí bí ọba àgbẹ̀gbẹ́ ìyàwó mi mo mọ̀ wípé ojú òun fún ẹ èmi ń sìn ló pàṣẹ fún akókò lọ́sẹ̀ tó mi lọ sí because o ò lè fèmí wú ẹ èmi bí mo ṣe wà yìí bá ọjọ́ méje tó má sùn bí bá kú olórí láìpù yìí lọ́wọ́ mo lọ́ọ́ rí sí kọ́ mi tó wà níwájú àgbà ọ̀já ti tèmi ọ̀kan mi ọlọ́kàn dá mi èmi ọ̀rọ̀ ara mi dáhùn yìí àdúgbò yóò lajú láti lókè. Àná mo kó lóńdó state mo wá ibi làwọn àdàrà ìpinnu àdókò wa lọ àdókò láti kó wá síbí mo tó débi mo tó ṣe láì ṣèbó yẹ kí n rìláàsì kí n ṣe gbọnara kí n fún lọ kí n sẹ́yìn òkè tó kò kí ń rẹ̀ mí láti dá ẹ̀mí nìyẹn bí yàtọ̀ àwọn àgbo tó mọ́ mú yẹn ló fà á dẹ̀mọ́ ló mọ ọkọ̀ tó ṣẹlẹ̀ so bí àárín ìṣeré àwọn méjèèjì ìyàwó gbogbo òkè wọn ibi tẹ́lẹ̀ nìkan nínú ẹ̀ experience kan jù alọ nínú relationship so bó ṣe rí nìyẹn o ìyàwó mi tó bá ti fẹ́ lọ èmi ló pàṣẹ fún ẹ̀sìn tó bá ti rí bó ti fẹ́ lọ relax just give me a sign tí o bá lè yọ ara fún àwọn yẹ kó lè lọ sùn because mi ò láì kí wọ́n fi tèmi disturb ẹlòmíì and I love you so much. I love you too, Abami. So any question again? Ẹ̀yin ènìyàn wọ̀nyí irú program tí a ń ṣe látàárọ̀ nígbà tí àfáà yẹn wà ṣe lókè ó yẹ kẹ́ dọ̀bù táàkù pa ó yẹ kẹ́ dọ̀bù táàkù pa kí àwọn ènìyàn wọ́n lè wá kó àwọn ẹ̀kọ́ nígbà níbẹ̀. ẹlòmíì bí wọ́n bá tó lé sí ìwọ̀n tó àwọn olóṣèlú kan wà àdókè ní àwọn olóṣèlú nǹkan wà sí iṣẹ́ àwọn yẹn wọ́n máa ń rí ṣe gan nídìí ẹ̀ wọ́n máa ń lówó gan because that is their calling. àwọn kan wà ìwọ ìlú gbọ́dọ̀ wà decent o gbọ́dọ̀ ṣolóṣó o gbọ́dọ̀ wà decent you need to live life so that is life. If you understand those keys, you will not contradict anybody. Ẹni olè tí wọ́n bá ti mú kì í ṣe olè gidi. A ò pè síṣẹ́ olè. Olè tí wọ́n bá pè síṣẹ́ olè kò kì í wọn kì í mú wọn tí wọ́n máa fi kó láyé. Ẹ lè rí traces ẹ lè mọ̀ pọ́n gbàlè. Ẹ lè múra. Ọba ṣọ́ọ̀bù mi. Àwọn kì í ṣe oògùn. Àwọn tí wọ́n rán wọn sí náà máa lọ jà lólè. Ẹ bá dẹ̀ rí olè tí wọ́n mú kẹ́ mọ̀ wípé ó lọ rọ́ọ̀bù ẹni tí ò jalè rí. That is how it work. Tí olè tó ń rọ́ọ̀bù ilé tó bá lọ rọ́ọ̀bù ẹni tó jẹ́ wípé kò jalè rí tí bàbá ò jalè rí tí ìyá ò jalè. O kò lè mú oṣù yẹn jẹ́ wọ́n máa mú. Kò sí bó ṣe lè gbọ́n tó kò sí bó ṣe lè lo oògùn tó ó máa balẹ̀. Tòmọ́ tó bá yẹ pé àwọn tó ń ran sí àwọn apọmọlọ́mọlẹ́kúnjayé tó ń ran sí ló lọ jíṣẹ́ wọn ò lè mú. Lórí kí ni ẹ̀ ṣe wọ́ọ̀kì nìyẹn. So ẹni olóṣó tó bá jẹ́ pé láì ní ẹni irú wọn kì í kó àìsàn irú wọn kì í ní problem irú wọn máa ṣiṣẹ́ yẹn lówó wọn kì í bẹ ọkùnrin ló máa bẹ̀ wọ́n tó máa fún gbogbo kan wá ojú rere wọn
So that is it. Ẹni olówó tó bá lọ solóṣó tó bá lò kì í sí láìní ẹ̀ kì í sí àwọn akérèdọ́gbé iṣẹ́ fún. So that is it. Gbogbo iṣẹ́ tó wà láyé òun ló ní rísì. Ẹni tí ó ń tajà tó wọ mọ́tò lọ sí kòtò lágbègbè lọ́nà tó kú ọjà tó ń tà yẹn kì í ṣe láìní. If you are on your lane, nothing will happen to you. That is life. So ẹ wo bẹ̀rẹ̀ kẹ́yìn tó yẹ ní ìsìn bẹ́ẹ̀ ń gbádùn bẹ́ẹ̀ ń ṣe oríṣiríṣi. Because you follow you know what your spirit wants. Má yà sápá ẹ̀fọ́. That is ẹni tí mo hate jù láyé lẹ́yìn tó máa ń ṣe kọ́pì. Ẹni tí ọba Solomon tó ń ṣe ó máa ń ranjú ìwọ náà fẹ́ máa ranjú. Pàtàlákà kó gbé egbèdé. So o ti béèrè lọ́wọ́ orí ẹ̀ wípé ṣé ọ̀nà ti tiẹ̀ nìyẹn? Is that your way? Irúfẹ́ ọba Solomon ní ìsìnkú sọ pé òun fẹ́ lọ sí professor. Pé mo kàwé ni pé mo mọ̀ nípa professor ni. Mi ò kí ń tọ́jú bọ̀ nǹkan tí mi ò bá mọ̀. Ní nǹkan tá a sọ pé mo fẹ́ fi jẹun wà nídìí ẹ̀ yìí. Ṣé sọ̀rọ̀ fún àwọn ènìyàn kó rí àwọn ènìyàn wú. Wọ́n mú ẹ̀kọ́ jáde kan ta mí lọ́rẹ. Mi ò ní bẹ̀ yín. Kò ní ní mi lára a máa wò bí a máa dàbí pé kí ni má ní í lò. My way ọ̀nà mi nìyẹn. Stay on your way. Kí ni yẹn bá ilẹ̀ Yorùbá jẹ́? Tó bá rí lágbájá kan tó bá ta gúgúrú tó bá ti lè tà pẹ́rín gbogbo wọn pátá ládùúgbò wọn lọ gbé wọn lọ máa ta gúgúrú. They say me all the time. Tí bá sọ pé nǹkan ènìyàn ẹ máa lọ máa ṣe. No, okay. Ìyàwó ẹ ti hàn gí o. No, I'm here. Ẹ kọ́ lóyún. No, I'm here. Ẹ ní nẹ́tíwọ̀kì mọ́. Mo wá ń bí ọba. So kí lẹ sọ ẹ́ sìn? Mo ní nǹkan yẹn máa ṣẹlẹ̀ sí mi. Nǹkan tí bá sọ fẹ́yàn pé mo fẹ́ ta nǹkan ẹni àwọn tó bá súnmọ́ mi ọ̀rẹ́ mi ni, àǹtí mi ni. Nǹkan tí bá tà yẹn làwọn èèyàn máa lọ tà. Ọ̀ ní àìdíà tẹ́lẹ̀ o. Láti sọ. Ó máa affect ẹni. So follow your way, find your way. Tó bá dẹ̀ ti wà lójú ọ̀nà ìgbà míì wà tí kí ni máa fẹ́ hard. Má fi ilẹ̀ o. That is ṣe rí ilé ayé ní kọ́kọ́rọ́. Ó ní key. Kì í ṣe gbogbo ẹ̀ náà lóògùn. Ó ní kọ́kọ́rọ́ ní key. Stay on your line. Bẹ́ẹ̀ni. Má wọ aláàgọ́ ṣiṣẹ́. Má ẹlòmíì báyìí ìgbésí ayé ẹ nídìí wípé tó bá fẹ́ ṣe anything kó máa pariwo kó máa ṣe party. Bá ṣe kọ́ ọ̀nà títí ẹnìyàn wọ́n dẹ̀ máa rí owó nídìí ẹ̀ gan wọ́n máa rí game. Ẹni tí ẹ̀dá ò bá pariwo tó bá lọ pariwo ẹni party tó bá ṣe wọ́n máa sọ̀tì. Tó o bá sọ̀tì wọ́n á jà ní party yẹn torí wọ́n á dá gbèsè sí lọ́rùn. Gbogbo nǹkan tó wà láyé béèrè lè tó bá ẹjọ́ tó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀. Don't just do anyhow. That is life. Ìwé mi ń sin mi ò fẹ́ yan mi ò láì fi ibi tó o bá pọ̀ sí. Anything yan I hate it. Mo like pé òun dá nìkan máa wà pé wà cold. Mi ò kí ń kó ọ̀rẹ́. Bẹ́ẹ̀ni. Kò bá mi lọ́wọ́ jọ. So gbogbo nǹkan láyé gbọ́dọ̀ know who you be. If you don't know who you are, you will be another person. You will be somebody. Another person. Tó bá dẹ̀ lọ gbé tó bá lọ fi cover ìpara tó fi dé cover ìta fi ń wẹ̀ ní bedroom pẹ̀lú cover ẹ̀ náà. So everybody know your way. That is the key of parameter of King Solomon. But it is a pity for all of you that is in this comment section that ẹnìkan nínú tó wà lè fún mi ní money gun ẹyọ kan látàárọ̀. It is a pity for you people. Money gun méjì péré ló wà ń bẹ̀. Ó yẹ kí èèyàn kan ó lè fún mi ní money gun méjì yẹn ká tó máa lọ because torí tìyàwó mi ní mi fẹ́ máa lọ. Ó lè lọ relax. So
bóyá kéèyàn méjì kó béèrè question ká tó máa lọ. So bóyá ẹ fún wa ní money gun méjì yẹn ká kàn play live goals yẹn. ká mọ̀ pé àwa náà ṣe rí talẹ̀. Bàbá Solomon ní gbé mi sókè o. Ọba o. àgbẹ̀dẹ̀ wa béèrè question. Bàbá Solomon ní gbé ẹsẹ̀ kò sẹ́ni táwọn àti ọba o ẹ káàbọ̀ ẹ kí ni kálẹ̀ ìbéèrè. o Kálẹ̀ o. ọba ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè pé ṣé lóòótọ́ ni ẹ̀ṣẹ̀ rí? Mr. Money of the Palace, God bless you. ṣé lóòótọ́ ni ẹ̀ṣẹ̀ rè? ṣé lóòótọ́ lèèyàn máa ń gba ẹ̀san ẹ̀ṣẹ̀ like ṣé èèyàn máa ń jìyà ẹ̀ṣẹ̀ èèyàn? Yeah, very sure. Mr. Money of the Palace, God bless you. All the things you lay your hand upon. Gbogbo nǹkan tẹ́dá bá ṣe láyé ó máa zèrè. ṣé ayé yìí náà lèèyàn máa ti gba ẹ̀ṣẹ̀ èèyàn? Inú ayé tí àwa ilẹ̀ máa ti jìyà ẹ̀dẹ̀ máa ti gbádùn ẹ̀. tó bá ṣe rere wàá jìyà ẹ̀ wàá gbádùn ẹ̀ nínú ayé. Tó bá ṣe ibi wàá gbádùn ẹ̀ nínú ayé wàá jìyà ẹ̀ nínú ayé. Okay. Ọba Solomon mo tún fẹ́ béèrè kan o. Ṣé ọmọ yín èèyàn kan béèrè lẹ́ẹ̀kan pé tọmọ yín tẹ bá sọ pé tọmọ yín bá lóun fẹ́ máa ṣìnkún ẹ máa fílẹ̀ kó ṣe. Tọmọ yín bá sọ pé òun fẹ́ máa pé òun o nǹkan bí igbó lòun fẹ́ máa ṣe bí igbó ṣe máa jẹ́ kó ṣe. Mi ò ní wàásù fún náà. Orí oníkánukún ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti sọ fún un. Bí mo ṣe wà yìí orí mi ó dé gbà tí mo fi ṣe. So èmi náà dẹ̀ lè fi ìlú mi I'm a gentleman. Ọmọ oríta fọ́gbò lè mi. Okay? So I don't pay for anybody. Do what you like. Tó bá sí ọlọ́pàá bá mú tó bá bára ẹ nínú ẹ̀wọ̀n. Ìwọ fún ẹ ló mú wàá fún bára anybody ẹni wàá fún ẹ. Tó bá dẹ̀ ṣe tó jẹ lọ sí dáhùn kan tó sọ ọmọ ìta tán fagbó tán ṣe kẹ́ni tán dẹ̀ gbélé wúlò. So follow your way. Question kan tó kù ni pé báwo ni fún irú èmi sí báwo lèmi ṣe máa mọ ọ̀nà ara mi tí mo mọ̀ pé tí bá ṣe nǹkan báyìí o nǹkan tó máa jẹ́ kí n ṣoríire lélẹ̀ báwo máa ṣe mọ̀ fúnra mi. Nǹkan tó bá ti ń ṣe láyé tó bá ti rọrùn fún ẹ tí àwọn èèyàn dẹ̀ ń gbógun tiẹ̀ nídìí ẹ̀ òun ni ilé rẹ̀ àìkọ́nìlè nǹkan tó bá ń ṣe láyé tó rọrùn fún ẹ láti máa ṣe táwọn èèyàn ń gbógun tiẹ̀ nídìí ẹ̀ ọ̀nà ẹ̀ nìyẹn. Tó bá jẹ́ ìyá èèyàn ló wá ní kéèyàn máa ṣe nǹkan tí àwa ní gbọ́ràn sí ìyá èèyàn lẹ́nu. Wàá sá fún ìyá yẹn ni àìjẹ́pẹ̀ tó bá ti blọ́ọ̀kì ẹ ó blọ́ọ̀kì ọmọ ẹ dé nìyẹn. Bọ̀ wọ́n máa ń sọ pé wọ́n máa ń sọ pé èèyàn lè kọsẹ̀ látara ìyá èèyàn ṣé lóòótọ́ ni? Jẹ́ ká ya àárín yẹn. Nǹkan tẹ́lẹ̀ fi kọsẹ̀ látara ìyá yín òun ni wípé ẹ̀tọ́ tó yẹ kó fún ìyá ẹ ìtẹríba tó yẹ kó fún ìyá ẹ tí ò fún ibi tí ò ti lè kọsẹ̀ látara ìyá ẹ ò lè yan ẹ̀sìn tó máa ṣe fún ẹ ìyá ẹ kò lè yan ìyàwó tó máa fẹ́ fún ẹ ìyá ẹ kò lè yan iṣẹ́ tó máa ṣe fún ẹ iṣẹ́ tó bá wù ẹ́ tó gbọ́dọ̀ ṣe fún ẹ ẹni ìyá tó bá fẹ́ tako nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí o ò ní ìgbà tí bá wọn rojọ́ wàá kàn sá fún wọn that is all èyí tó bá máa bú wọn àbí mo máa sọ̀rọ̀ sí wọn wàá kàn yẹra fún wọn nígbà tó bá ti dọ̀bẹ̀ káwọn wá padà wá fún wọn ẹ̀yà sọ pé wọ́n máa bínú wá dẹ̀ fún wọn lórí inú wọn máa dùn bọ̀ kí ẹ̀kẹ́ ẹsẹ̀ lọ sórí kí àyìn sọ pé ọ̀gbọ̀dọ̀ lọ ẹ sọ pé torí pé wọ́n sọ pé ká má kọsẹ̀ lára ìyá wa lọ dúró láyé báyé ń jẹ́ fáínálì ni. Ọ̀yá ọba ó kù question tó kù ẹ̀ ń pé ṣé lóòótọ́ o ṣé Ọlọ́run exist? When question tí ẹ béèrè yẹn
mi ò mọ̀ bóyá ọlọ́run exist lápò exist but nǹkan tí mo mọ̀ ni wípé kò possible kí ènìyàn kọ́lé kí ilé yẹn ó máa ṣí láàárọ̀ ó dẹ̀ máa padé lálẹ́ tó má sí anybody tó ń gbé ilé inú ilé o kò possible kí ilẹ̀ máa mọ́ lálẹ́ máa lẹ́ kó má jẹ́ pé ẹnìkan ló ń operate ẹ̀ so ibi tí mo ti mọ̀ wípé agbára kan wà níbi kan nìyẹn ó lè má wá jẹ́ ọlọ́run lórúkọ ẹ̀ o but there is power in somewhere that is controlling this world that is my belief. Okay. Mo ti gbọ́ yín o. God bless you. I have a question. Kábíyèsí o. Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. Kábíyèsí o. Ọlọ́run ọba ló máa ń jẹ́ bẹ́ẹ̀. Kábíyèsí o. Ọba adẹ́dá ọba ṣẹ̀dá ló jẹ́ bẹ́ẹ̀. Ṣé tí èmi bá rí ọba sẹ́mi ní ṣe kábíyèsí fún ọba? Nígbà tí mo ti rí ọba Solomon báyìí sẹ́mi ní ṣe kábíyèsí. Ọba mo ṣe kábíyèsí fún ọ. Ìwà ni ìbéèrè tẹ́sán pé fẹ́ béèrè. Tó ọba Solomon ṣé láti ìgbà tí mo ti sẹ́ndì request fún live ẹ láti ìgbà tí mo ti sẹ́ndì live ṣé ó dáa kí ọba Solomon máa accept live? Èrò pọ̀ mi ò fi èdè mi ṣe rí ní mo ti gbé wọlé. Ọba ok á ti tó 1.5 years tí mo ti sẹ́ndì request. A dẹ̀ ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ti gbé wọlé lónìí. Ok nígbà tí a wá gbé wọn ilé ní báyìí ṣé kò yẹ kẹta pé kí n má bí. Ẹ má bínú ta o sí àlàáfíà lẹ́wà. Àlàáfíà ni mo wà ní ayọ̀ àti àlàáfíà ni mo wà. First, ìbéèrè mi àkọ́kọ́ ni pé ọba ṣé ó dára ẹ̀ kí àwọn ènìyàn máa san ìdá mẹ́wàá kí àwọn pásítọ̀ kọ́ dẹ̀ máa fi jẹun àwọn pásítọ̀ ẹ̀kọ́ máa fi jẹun ṣó dáa kéèyàn máa san ìdá mẹ́wàá káyàn máa fi jẹun. Ẹni tí ìgbàgbọ́ ẹ bá rọ̀ mọ́ lè fún. Ṣé ok báyìí nísìn àwọn tí ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ ẹ tí ò da ẹ kí lẹ fẹ́ sọ fún wọn. Àwọn tí ìgbàgbọ́ ẹ rọ̀ mọ́ yẹn ó lè máa wọ́ọ̀kì fún wọn káwa náà mọ̀. Ṣé mọ̀ wípé problem ẹnìkan ni àṣeyọrí ẹnìkan. Bọ̀ ṣé mọ̀ pé àwọn kan wà tó ti wà mentally enslaved. Wọ́n bọ̀ sà tí ò bá sí yahoo kò sí nǹkan tí àwọn efcc fẹ́ jẹ. Tí ò bá sí kidnapper tó bá sí olè kò sí ìkẹtọ́ ọlọ́pàá fẹ́ jẹ. Problem ẹnìkan ò ní àṣeyọrí ẹnìkan. Àṣeyọrí so ìtumọ̀ kan tó sọ báyìí ni pé tí ò bá sí àgọ́ àwọn èèyàn kan báyìí àwọn kan ò lè jẹun. Àwọn pásítọ̀ ẹ̀dá ti lù wọ́n pa wọn ò lè ra mọ́tò sọ. Ó lè ṣe tara mọ́lì. Ìyẹn ìbéèrè ọ̀rọ̀ náà the only ìbéèrè tí mo ti wá ní báyìí ni pé gbogbo àwọn èèyàn báyìí tí wọ́n wá san ìdámẹ́wàá yẹn o òkè tí wọ́n san ìdámẹ́wàá yẹn o ṣé Ọlọ́run lè ti ibẹ̀ bùkún wọn ni o àbí wọn kàn ń ṣe lásán. Ẹni tó san ìdámẹ́wàá àti ẹni tó san ìdámẹ́wàá tó bá ti ṣiṣẹ́ dandan ni tó gbòòrò iṣẹ́. Ṣé mọ̀ pé ẹ má bínú ní ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ kìíní ó ní àtìkọ́ṣe ni ọ̀rọ̀ ti wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run ọba iná sì ni ọ̀rọ̀ náà. Ṣé gbogbo ìsọ nìyẹn ṣé kí ni ọ̀rọ̀ tí Ọlọ́run sọ nípa ìdámẹ́wàá gẹ́gẹ́ bí ẹ̀yin gẹ́gẹ́ bí ọba àgbáyé báyìí kí ni ọ̀rọ̀ tí Ọlọ́run sọ nípa ìdámẹ́wàá. Ọlọ́run ọ̀sẹ̀ ní tì nípa ìdámẹ́wàá Bíbélì ló sọ̀rọ̀ nípa ìdámẹ́wàá ìyàtọ̀ wà láàrin Bíbélì àti Ọlọ́run. Sá. Ìyàtọ̀ wà láàrin Bíbélì àti Ọlọ́run. Nǹkan tí Ọlọ́run sọ fún wa lójoojúmọ́ òun ni ìfẹ́. Ó dẹ̀ jẹ́ pé everyday ní ìfẹ́ tí wà ní kì í ṣe ní Bíbélì o tó ń sọ fún wa pé kòkòrò ni. Ó sọ ní ìwé Matthew
ó ní nígbà tí ebi ń pa mí ó fún mi jẹ, nígbà tí òtútù mú mi wo fún mi ní aṣọ. Ó ní màá sọ pé ìgbà ni mo ṣe gbogbo eléyìí, ó ní ìgbà tó bá ṣe fún ọmọlàkejì ẹ ó ti ṣe fún mi nìyẹn. Ó sọ. kì í ṣe ọlọ́run ló sọ yẹn, bíbélì ló sì sọ yẹn. eléyìí tí ọlọ́run sọ fún wa face to face. òun ni atẹ́gùn tó ń fẹ́ tó fẹ́ sára babaláwo, tó fẹ́ sára àfáà, tó fẹ́ sára wòlíì, tó ìyá nìkan kẹ́kọ̀ọ́. òun ni oòrùn tó ràn sílé babaláwo, tó ràn sílé àfáà, tó ràn sílé wòlíì, tó ìyá nìkan kẹ́kọ̀ọ́. òun ni òjò tó ń rọ̀ tó ràn sílé babaláwo, tó ràn sílé àfáà, tó ràn sílé wòlíì, tó ìyá nìkan kẹ́kọ̀ọ́. ó ń sọ fún wa wípé gbogbo wa pátá ẹ̀yà kan ni wá lójú òun. bó sẹ́wọ̀n pé bí èmi ṣe wà báyìí nísìnyí, mo ti ka odù Ifá, mo ti ka Quran, mo ti ka Bíbélì. The only ẹ̀sìn tí èmi ti kà tí ò sọ̀rọ̀ nípa ìdá mẹ́wàá, tí ò sọ̀rọ̀ nípa sàká, òun ni odù Ifá. Ṣé àwa lè sọ wípé odù Ifá ni correct one ni, àbí ká sọ pé Quran ni correct one, àbí ká sọ pé Bíbélì ni correct one? odù Ifá sọ̀rọ̀ nípa sàká, ó dẹ̀ sọ̀rọ̀ nípa ìdá mẹ́wàá. ọ̀dùnú sọ ọ̀tọ̀ ni. mo ń gbọ́ ọba. so tí babaláwo bá fẹ́ dá Ifá fún yín, máa ní kó wá orí ekun, orí ẹja, orí igbá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó Ifá. pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó Ifá. so owó Ifá tí ẹ san yìí, Ọlọ́run kọ́ ló fẹ́ gba Ifá, kọ́ ló fẹ́ gba babaláwo yẹn ló fẹ́ máa jẹ. But owó Ifá ẹ̀ ṣe ìdá mẹ́wàá, kò ní kí lọ mú 10% gbogbo ọdún tó pa láyé wá. owó Ifá, ẹni tó sọ fún ẹ kó lọ mú ìdá mẹ́wàá wá, kò mọ iye tó wọlé fún yín náà. ẹ lè mú 1,000 lọ, ẹ lè mú 2,000 lọ. nínú odù Ifá náà ẹ lè mú 10,000 lọ, ẹ lè mú 2,000 lọ, ẹ lè mú iye tó bá wù yín lọ láti fi ta Ifá lọ́rẹ. tí o ṣe Ifá lẹ́ta lọ́rẹ tàbí babaláwo lẹ́ta lọ́rẹ. But ibi tí ènìyàn ní wàhálà báyìí ni pé nínú àkọsílẹ̀ Bíbélì báyìí ó sọ nípa Anania àti Sáfírà tó jẹ́ ìyàwó ẹ̀. nígbà tí àwọn yẹn tó wọ́n parọ́ iye tí wọ́n pa, ṣe mọ̀ pé àwọn méjì náà kú nínú àkọsílẹ̀ Bíbélì. àmọ́ nínú odù Ifá mi ò tí ì rí ibi tí ẹnìkan tó ti mú iye kan wá tó sọ pé kò ṣeé gbà. pé wọ́n mú iye kan wá pé kò ṣeé gbà bí báwo. nínú odù Ifá kò sí tó mú wá ní tó lọ sọ́dọ̀ babaláwo tá a sọ pé owó tó mú wá yìí o kò pé. ṣe báyìí àwọn kan báyìí ní ṣọ́ọ̀ṣì tó báyìí kan mú 10,000 wá as ìdá mẹ́wàá, tó ń bá mú 9,000 lọ, pásítọ̀ sọ fún wọn pé orin lọ́sùn ni. ìwé nítorí sọ̀rọ̀ ní wípé ìlànà odù Ifá yàtọ̀ sí ìlànà ṣọ́ọ̀ṣì. àdẹ́nìkan tí ẹ ń sọ nípa Sàfírà àti Anania, àwọn àpọ́stélì ló jọ gbìmọ̀ pẹ̀lú pé kán ta ilẹ̀ ara wọn, kán ta gbogbo nǹkan tó bá ní, kán fún ní ọgbọgba. bẹ́ẹ̀ni. ó dùn wípé Sàfírà lọ advice ọkọ ẹ̀ wípé ṣé dìgbìmọ̀ nìyẹn ni tí wọ́n fẹ́ lọ máa kó gbowó lọ, eré ìdìpọ̀ ọ̀rọ̀ wà nìyí. but nínú odù Ifá tó bá ti ń yí fún ẹ, wọ́n yọ ẹbọ fún ẹ, ètùtù fẹ́ rà àdá ìlú bàbá ìsàlẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n kò ta Ifá lọ́rẹ. tí nǹkan tó bá ti ta Ifá lọ́rẹ yẹn, nǹkan tó bá wù ẹ́ láti níwáwo ló lè fi ta Ifá lọ́rẹ ìfún ìgbà ìfọ̀. ok ẹlòmíì ọdọ wà tí ìdẹ̀ ní ṣe rárá. ní àkótán ọba, ní àkótán, ṣé àwọn kan ti wà tá a ti yàn tó fẹ́ lọ sọ́run àpáàdì? ṣé àwọn kan wà tá a ti yàn? ṣé àwọn gbogbo ala believe pé Ọlọ́run ti mọ ìbẹ̀rẹ̀ àti òpin. pẹ̀lú reply tẹ́ fún bàbá ilé kan ṣe, ó ti sọ pé ẹ ti mọ̀ pé Ọlọ́run wà, because nínú ìwé Sáàmù ó ní aṣiwèrè nínú ọkàn rẹ̀ pé Ọlọ́run kò sí, ó ní wọ́n bàjẹ́, kò sẹ́ni tó máa ṣe rere nínú wọn. but èmi mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà báyìí àwọn plan yóò yàtọ̀. question mi ni wípé ṣé ẹ agree pé Ọlọ́run mọ ìbẹ̀rẹ̀ àti òpin? tí a bá fẹ́ tọ ipa ti Bíbélì, Ọlọ́run ò mọ̀ bẹ̀rẹ̀ àti òpin. ẹ tọ ipa ti odù Ifá, Elédùmarè mọ ìbẹ̀rẹ̀ àti òpin.
tẹ́lẹ̀ ìyá mò ń gẹ̀tì yín. tá a bá fẹ́ gba ìlànà tó bíbélì Ọlọ́run ò mọ ìbẹ̀rẹ̀ àti òpin. Elédùmarè ńkọ́. tá a bá fẹ́ gba ìlànà tó di Ifá Elédùmarè mọ ìbẹ̀rẹ̀ àti òpin. ṣé báyìí ni pé nílé ayé yìí báyìí Elédùmarè ti mọ àwọn tó máa ń sórí àtàwọn tí kò ní sórí rẹ̀. nínú ilé ayé Elédùmarè mọ ẹni tó máa sórí rẹ̀. Olódùmarè mọ ẹni tó máa sórí rẹ̀. bọ̀ nínú bíbélì Elédùmarè Ọlọ́run ò mọ ẹni tó máa sórí rẹ̀ kò dẹ̀ mọ ẹni tó ní sórí rẹ̀. ẹ jẹ́ ká wá tẹ̀lé ọ̀rọ̀ odù Ifá tẹ́ sọ yìí. ṣé ìtumọ̀ ni pé báyìí nísìn ẹlòmíì máa ṣiṣẹ́ láti àárọ̀ dalẹ́ wọn ní sórí rẹ̀, ẹlòmíì àdè máa sùn wá dé sórí rẹ̀, ṣé ìtumọ̀ kan tó ẹ̀ sọ nìyẹn. ẹni tí nínú odù Ifá sọ fún èèyàn wípé ìgbìyànjú òun ni oríire wà. odù Ifá ò ní kó máa wọ́n lọ síbẹ̀. wọ́n lọ síbẹ̀. ẹ ń gbọ́ mi. mò ń lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni mò ń gbọ́ yín. ẹ̀mú ní odù Ifá ò sọ fún yín pé kẹ́ má ṣiṣẹ́, kò sọ pé kó má ṣẹ́ bọ́ kó má ṣe tuntun nǹkan kó má ṣiṣẹ́. ìgbìyànjú iṣẹ́ ọwọ́ ẹ òun ló máa sọ ẹ́ dolórí àti ètùtù àti ẹbọ. òun lọ́ fọ wá sọ pé rírú ẹbọ ní gbé ní àìrú ẹbọ ègbè nìyàn. ẹ̀yin náà ti sọ orí nìyẹn. mi ò gbọ́. mo ní ẹ̀yin náà awo lẹ́yìn náà. kékeré awo náà awo ní í ṣe. èmi ò kì í ṣe awo ẹjẹ̀dì awo lèmi. agent awo. ọba ti pa mí o. kábíyèsí ọba àgbáyé wo máa ṣe òmò dúpẹ́ o wo ṣéjú gbé mi wá òkè mọ́. ọba o. Sheikh Surajuddin Afaduraja. Salamu alaikum. Eriwoya Holy Center. Salamu alaikum. Eriwoya àyàgbọ́ àyàtọ̀. Inú mi dùn pé mo bá ọba àgbáyé sọ̀rọ̀ lálẹ́ yìí. ọpẹ́ ní fọ́lọ́run. Ọlọ́run máa bá ṣàlékún gbígbàdúrà fún yín. àṣẹ o. ẹ sì ní wálẹ̀ láéláé ẹ máa ga ni. Orí àwọn àgbàlagbà wọ́n ní ibi gíga là máa ń bá ọjọ́ ẹ máa ga sí ni ẹni tó bá ní làákàyè yóò rí ẹ̀kọ́ kọ́ nínú àwọn prógámù yín tẹ̀ máa ń ṣe. mo máa ń wo prógámù yín dáadáa gan. Ọlọ́run bá ṣàlékún gbígbàdúrà fún yín. ẹ̀sìn ní ṣubú láíláí pẹ̀lú àṣẹ Ọlọ́run. èmi ò ní béèrè púpọ̀ tí màá béèrè torí ẹ̀kọ́ táwa kọ́ pé ẹni tí ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èèyàn ní tí ń béèrè òun náà nímọ̀ nípa rẹ̀. ẹni tó fẹ́ béèrè ọ̀rọ̀ ó ti wò pé àti mo fẹ́ béèrè mo kúkú mọ̀ jẹ́ ń gbọ́n tí ó sọ gẹ́gẹ́ bígbà tí Jibrilu wá bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lọ béèrè lọ́wọ́ àná Muhammad wípé èrè ànábì kí lẹ̀sìn rẹ ànábì ní ìsìláàmù ni kí ló gbàgbọ́ ànábì ní Ọlọ́run ni ó wá bi ànábì léèrè wípé kí ni tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbèǹde àlìkìyámà ànábì wa dá Jibrilu lóhùn pé sọ pé ẹni tí ń béèrè ọ̀rọ̀ yìí náà nímọ̀ nípa tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbèǹde àlìkìyámà bàbá Ọlọ́run nípa làákà yín o ẹ sì ní ṣubú láíláí ayé tí ń nífẹ̀ẹ́ yín pẹ̀lú ògbó Ọlọ́run ẹ̀ ní wálẹ̀ o. Insha Allah rahman. inú mi dùn púpọ̀ láti darapọ̀ mọ́ yín wallahi alazim. Ọlọ́run máa fún yín ṣe mo sì kí ìyá wa náà táwọn náà wà lókè. Ọlọ́run bá ń gbàdúrà yín o. ọba ẹ ṣàdúrà fún wa. Ọlọ́run á ṣàánú fún gbogbo wa. Àmín. a ò ní rí dààmú. Àmín. Ọlọ́run á fi òye ayé yé wa. Àmín. á mú inú wa dùn. Àmín. Ya Allah. Bismillah. Ya Allah. ọba ó yẹ kẹ́ lè ka iná àdínà fún wa.
mi ò mọ iná àti iná o. Ọmọ Yorùbá Quran nìkan ni Yorùbá lè máa kà mí òfin ka kéwú. Ọlọ́run tó máa tó fi ṣàlékún ọgbọ́n jù bẹ́ẹ̀ lọ. Àṣẹ o. Torí alukurani tó lọ́n fi rán àná Muhammad náà sallallahu alaihi wasallam èdè ànábì náà lọ́n fi rán ànábì níṣẹ́. Ọlọ́run sì ní gbogbo àwọn tí ń jẹ́ àwọn òjíṣẹ́ àárán wọn ń ṣẹ́ pẹ̀lú èdè wọn sáwọn ìlú wọn. Yorùbá tẹ̀ ń káwọn náà kò sátakò ń bẹ̀ torí Yorùbá làwọn tá à ń sọ̀rọ̀ yìí. Èdè ara wa náà láti gbọ́dọ̀ máa fi bára wa sọ̀rọ̀ kó bàa lè yé wa. Ọlọ́run ọba mi kò ní fi ilẹ̀ láíláí o. Pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú àṣẹ. Ẹ máa ga mo máa ń wo prógámù yín gan ẹ̀kọ́ pọ̀ ní ètò yín tẹ̀ ń ṣe. Mo kàn tẹ́ ẹ ṣe níjó ní tẹ́ ẹ ra ṣe yìí tẹ́ ẹ dúró ní ọkọ̀ báyìí wá ń jẹ àgbàdo. Mo ní máa wo bàbá yìí ń jẹ àgbàdo. Ṣùgbọ́n àwọn tí wọn ò bá dá nǹkan mọ́ mọ́ gbé ẹ̀ kí ni ló ń ṣe ẹ̀ ní wálẹ̀ láíláí o wàláì láti ẹ̀ ní wálẹ̀. Ètò tẹ́ tó ń ṣe nípa ọba Olúwo mo tún gbọ́ ètò tẹ́ ṣe nípa ọba Olúwo náà. Ẹni tó bá ní làákàyè tó lóye yóò mọ̀ pé ọ̀rọ̀ ń bẹ́nu ọ̀rọ̀ tẹ́ sọ. Prógámù tẹ́ ṣe fún ọba Oníwò tó bá sì lè mú tá a fi mùsùlùmí jọba yóò ṣe ẹ̀sìn mùsùlùmí rẹ̀. Ọba jíjẹ ní kọ́ńtì wa tá a wà nísìn ó ti kúrò ní ọba pàmùjọba ìṣẹ̀báyé. Wọn ò fi Ifá yan ọba mọ́ òṣèlú ni wọ́n fi yan ọba ẹni ló jẹ́ kó rí ní ti ń rí. Bẹ́ẹ̀ bínú báyìí bàbá. Confirm lẹ sọ. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ ọba tí wọ́n ń jẹ lọ́yọ̀ọ́ Ifá ni wọ́n fi ń yàn gbogbo ẹ̀ ti dòṣèlú báyìí. Gọ́fìmẹ̀ntì ló ń kọ̀ǹtró ọba ò kọ̀ǹtró gọ́fìmẹ̀ntì náà. So definitely tó bá dórí oyè ẹ̀sìn ní báńṣe náà ló máa lọ nípa ẹ̀. So ìta tá a sì wà ní ìsìn báyìí ní ìsìn gan-an wọ́n bá fìyàn jọba ní ìsìn gan-an Ifá ò mọ́ba mọ́. Géèmù ni wọ́n fọba play. So ẹ wò kí ẹ mọ́ gbàsìkò yín torí mo gbádùn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn gan-an. Mo gbádùn ọ̀rọ̀ yín gan níbi ọ̀rọ̀ lọ́ba yẹn mo gbádùn rẹ̀ gan tẹ́ bá lọ prógámù Olúwo ẹ̀rí kó ṣe wá sí ní Mẹ́kà. Bẹ́ẹ̀ni. Ó ṣe wá sí ní Mẹ́kà nínú wá fún ní ọ̀dù tó ti ṣe wá sí ó dẹ̀ ń sọ fún wọn ní Mẹ́kà pé ntọ́lọ́run fún wọn ní Mẹ́kà Ọlọ́run ti fún òun náà níwò nítorí fi lè mú ọba tó ní confidence tó ń sọ̀rọ̀ ní Mẹ́kà tó bá àwọn Lárúbáwá jọ Ọlọ́run gbà fún nínú àwọn ìpínlẹ̀ tọ́lọ́run bá dẹ̀ ti gbà fún àwọn èèyàn kì í fẹ́ gbà fún bẹ́ẹ̀ sì wáyé nìsín Ọlọ́run gbà fún yín ṣùgbọ́n bọ́lọ́run ti wá gbà fún yín ó ń dàrú mọ́ àwọn kan lójú wọn ò mọrú ẹ̀dá tọ́lọ́run ọba dá yín ṣùgbọ́n àwa kò dàrú mọ́ àwa lójú torí pé kí ni gbogbo ń tẹ̀ ń ṣe ẹ̀ fi ń kọ́ ayé lẹ́kọ̀ọ́ ni Ọlọ́run ó wọlé abẹ́ pẹ̀lú ògbó Ọlọ́run ẹ̀ ní ṣubú bàbá ẹ̀ mọ̀ ga sí ni láti Ọlọ́run Ẹ ṣe kọta o. bákọ́dà náà ṣé mo lè. Àfáà ẹ ṣe kọta Ọlọ́run ní owó ẹ̀ ní dídàmú. Ẹ rí wípé ayé ò le. Ìfẹ́ ló dáa ayé ò le. But àwọn èèyàn wa àdánù àwọn ìdá kan wà nínú mùsùlùmí yẹn tí ẹ̀sìn yẹn yé wọn. Àwọn ìdá kan wà níbẹ̀ tó jẹ́ wípé ẹ̀sìn yẹn ò yé wọn. Ṣé ẹ rí ẹni tí ẹ̀sìn bá yé tó bá wà láàárín àwọn ènìyàn kò lè sí ìjà ń bẹ̀. But àwọn tẹ́sìn òye ló máa ń dá wàhálà sílẹ̀. Ìgbàgbọ́ ò fàjà nǹkan tí ẹ gbàgbọ́ ẹ̀yin nìkan ló wà fún personally kò wà fún èmi nǹkan tí mo gbàgbọ́ èmi nìkan ló wà fún personally but ìjẹ́ ó mọ ènìyàn ó ṣe kókó nínú ayé gbogbo wa. Nǹkan tó máa ṣe tó máa wúlò fún yín nǹkan tẹ̀yin máa ṣe tó máa wúlò fún mi láì ka nǹkan tí ẹ gbàgbọ́ sí àjẹkájẹ sí ìgbàgbọ́ ti tiẹ̀ jẹ́ kó wà pásọ́nà fún ìwọ nìkan.
ọba o. ìgbà tí adúgbò ẹni pé mi ò sùn ló kó oògùn ojú ogun mi bẹ́ẹ̀ máa ní láti bá ló máa lè rí bìsì ìmọ̀ wípé lèmi bí mo lo oògùn ojú wọn rẹ̀ mi ò ní sùn èmi ẹ̀sùn. ọba o. tí bá kó lù mo lọ sí WhatsApp mo fẹ́ lọ dá àwọn mẹ́sàgì rẹ̀ Okay. so ìyàwó óyá mo wà ní lọ àlá sùn. fún yín o. mo ní àlá láti sọ fún yín lálẹ́ ṣé ní DM àbẹ́ńbò. lórí WhatsApp. ok ṣé o máa sọ lálẹ́ ká tó sùn. no problem ìmídẹ́ẹ̀dì tí bá ti kó bí mo máa mẹ́sàgì bí ká gbé obìnrin wọlé bí wọ́n ní nǹkan tó fẹ́ sọ Lizzy. hello Lizzy ó ti lọ ìyàwó jẹ́ ká pàdé lórí